mẹ́ta tẹ̀sí ní bá Nàìjíríà jẹ́ máa ka mẹ́ta ń bẹ̀ lónìí ebi àti kúbà kú sọ nígbà tá à ń lọ nílálẹ́ àná gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó lórúkọ Nàìjíríà ó lọ́wọ́ sí bí Nàìjíríà ṣe rí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹjọ́ ṣe ń gbọ́ mi yé dáadáa program tí Nàìjíríà ní bíi mẹ́ta ni àìkò nífẹ̀ẹ́ ara ẹni àkọ́kọ́ ìmọ̀tara nìkan ẹ̀kejì ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà ẹ̀kẹta àbíbẹ̀kọ́ gbogbo problem mẹ́tẹ̀ẹ̀ta tí mo kàkalẹ̀ àti corruption gbogbo problem tí Nàìjíríà ní lápapọ̀ yìí àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń ṣe ló dálẹ̀ ẹ̀sìn yẹn dẹ̀ kó. àyàbò lálàwọ̀ kọ́ fàyàkọ́ fàṣọ̀bọ̀ àdàládé bíyàdì màlàkùtù kulli shay'in wa ilayhi turja'un. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. bismillahir rahmanir rahim. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله Shebona
الحكيم لا إله المجيب لا إله الواسع لا إله الحكيم لا إله الودود لا إله المجيد لا إله شكر الباعث لا إله الشهيد لا إله هو اليعقوب وشكرنا للوكيل لا إله القوي لا إله الولي لا إله المتين لا إله العبيد لا إله المحسن لا إله شكرنا للمقدر لا إله المعيد لا إله المحيي شكرنا للمميت لا إله هو الحي وشكرنا للقيوم لا إله شكرنا للواجد لا إله وشكرنا للماجد لا إله الواحد لا إله الأحد لا إله كل ربك لا بطل لا إله وبما ذلك بلا إله هم لبد دادرا ọlọ́run tí ó bá alẹ́ nìkan lá òun lágbó kọjá owó ṣe bóun lákẹ́rù rẹ̀ ní ojú ọlọ́run lọ́ba tí ń jẹ́ ní èmi ọjọ́ ìdájì ni alikọ́dírò láìlá alimukidaniru ni láìlá alimukadimu láìlá alimuakiru láìlá aliawalu láìlá aliakiru láìlá azairu láìlá alibatilu láìlá aliwali láìlá alimutawani láìlá huwalibauro mosebona latawamu láìlá alimubaqimu láìlá aliafuhu láìlá araufu láìlá alikuli muliki amalikuli muliki láìlá zuli jalali ọlọ́run wà ní kìrámì láìlá alikubu zilu láìlá alijamiu láìlá aligadiyo láìlá alimogoni láìlá alimaniu láìlá adọ́rù láìlá anáfíù láìlá anúrù láìlá aliyadi láìlá ọlọ́wọ́ alibadiwo láìlá alibaki láìlá aliwarisu láìlá ọlọ́wọ́ arọ̀ṣídù láìlá asọ̀bùrù láìlá ẹ̀jẹ̀ ká sọ̀síkì láìlá ẹ̀jẹ̀ ká gbóhùn sókè ẹ̀jẹ̀ ká fọwọ́ ṣàzíkiri ẹ̀jẹ̀ ká fara ṣàzíkiri ká fi gbogbo ara wáta síkiri alẹ́ ní bá ń ṣàzíkiri bó bá ń fowó lọ́dọ̀ Olúwa mi irú owó tó fẹ́ lọ́lúwa mi ìyàwó dọ́là
dọ́là ń bẹ lọ́dọ̀ Olúwa ní owó páùnsì ń bẹ lọ́dọ̀ Olúwa ní owó yúrò ń bẹ lọ́dọ̀ Olúwa ní ríálì ń bẹ lọ́dọ̀ Olúwa ní irú owó tó fẹ́ lọ́lúwa bí àfọ̀ alẹ́ ní bá ṣáàzì kiri tó bá fẹ́ lọ́kọ lọ́dọ̀ Olúwa ní irú ọkọ tó fẹ́ lọ́lúwa bí àfọ̀ àlítọ́ ní bá ṣáàzì kiri tó bá fẹ́ yáyà lọ́dọ̀ Olúwa ní irú ìyàwó tó lọ́lúwa bí àfọ̀ irú ìyàwó tó bá fẹ́ lọ́lọ́run bí àfọ̀ lórí ìrìn ń bẹ lọ́dọ̀ Olúwa ní àyàbí Khadija ń bẹ lọ́dọ̀ Olúwa ní èèyàn bí Àìṣà ń bẹ lọ́dọ̀ Olúwa ní èèyàn bí Mọ́ríàmù ń bẹ lọ́dọ̀ Olúwa ní irú ọmọ tó fẹ́ lọ́lúwa bí àfọ̀ alẹ́ ní bá ń ṣàbí kiri àtọ́ bá fẹ́ bímọ lọ́dọ̀ Olúwa irú ọmọ tó fẹ́ lọ́lúwa ní àfọ̀ irú Dangote bẹ lọ́dọ̀ Olúwa ní Ọ̀tẹ́dọ́lá ń bẹ lọ́dọ̀ Olúwa ní Yáàsì ń bẹ lọ́dọ̀ Olúwa ní Níyàsì ń bẹ lọ́dọ̀ Olúwa ní irú ọmọ tó fẹ́ lọ́lúwa ní àfọ̀ alẹ́ ní bá ń ṣàbí kiri òun táyà ní òrà ní jọ́ǹdà yìí ẹ jẹ́ kájọ tẹ́wọ́ ọ̀rọ̀ bàdá kátúnjọ tẹ́wọ́ àti ìlọ́wọ́ aláwọ̀ máa rọ̀ bàdá láti sí kíkòló bàdá àádáyé ní àdá ìtàwé ọlọ́run wà á mú lànà nílọ́dún kàrà bàtà ìnáka àtàlìwà ààbò jẹ́ pé aláhùlà kájẹ́ pé aláhùlà Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ó yẹ jẹ́ àtẹ́wọ́múlù ẹgbẹ́ la ilaha illallah wa bayna ta'ina. Ẹ jẹ́ ṣàdúrà fúlù táwà yóò la ilaha illallah. Baynana wa bayna kusabayina jabala aila wasada mania wasiriya baduba wanara morikota wabanyawiqa hatta la yasilu ilayna biqawlin wala bif'lin wala bisu'in إلى الغد ومن غدنا إلى الأبد فسيكفيك الله وهو السميع العليم. أجاد وأجاد تطوي لا إله إلا الله بيننا وبين نيجيريا كولومبو لا إله إلا الله بيننا وبين مصطفينا جبلنا آهلا وسكا بانيا وسترا باجوبا ونارا مرقتا وبارقا حتى لا يصل إلينا بقول ولا بفعل ولا بسوء ليومنا إلى الغد وبالغدنا إلى الأبد فسيكفيك الله وهو السميع العليم. أيها قدكم لا إله إلا الله بيننا وبين دارنا لا إله إلا الله بيننا وبين قصبائنا جبلا
عادلا وسدا مانعا وسترا محجوبا ونارا مورقة وبرد عميقا حتى لا يصل إلينا بقول ولا بفعل ولا بسوء ليومنا إلى الغد ومن غدنا إلى الأبد فسيكفيكهم الله وهو السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله ọba tó tó ọlọ́run ìyanu mi ò rí wú ọlọ́run yìí rí ọba tó tó ọlọ́run ìyanu ọba tó tó ọlọ́run ìyanu ìjíǹjí ọlọ́run mo kọ́kọ́ kí ọba tó ń bọ́ bá dépò mo kọrin kí mo wá rí fọ́màdé ẹ̀hún kọjí kí tàun náwó méjì sókè tàbí kí. Tìdúró ti kúnlẹ̀ ni mo fi kí, máa tún forí balẹ̀ máa kí, nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀ fákìkì òṣùbà mi fọ́ba olóríkì táwọn ayé ń kì láwọn oríkì tó fara mọ́ kákì. Subhanaka rabbil haki, tabaraka mọ́lálẹ̀ kálíkì. أعوذ برب الفلك من شر كل الخلق mo ṣe tó tó ọlọ́run la fi ń kí mo ṣe tó tó ọlọ́run la fi ń kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ò tó kí o kábíyèsí ọlọ́run ò tó kí. Akibaru aláwọ̀ ni mo ń kí mo ń gbóde aláṣẹ́kì mi ò rí wọn lọ́rùn èyí rí ọba tó tó ọlọ́run ìyanu. Ó dá ọba tó tó ọlọ́run ìyanu mò ń ṣẹ̀mí ọlọ́run mo dúró tì olóòtú ayé olùfaratì aláṣẹ pé iṣẹ́ yóò àmáyìtì ajagun ṣẹ́gun tí kì í ṣeun tì adáni tóni tí kì í pani tì àdìgún aró ọba sáàtì àdìgún aró ọba sáàtì ọba tó lákàtà tó tún lágídí ẹ má ro kúrò ọba tó kú tì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run nígbó tì aṣọ ló ń ṣá orúkọ rẹ̀ ṣáàtì sẹ́kúnlẹ̀rìn mo kí olùdúró ti fẹ̀yìntì fẹ̀yìntì ṣe bí wọ́n wo fẹ̀yìntì. Èé láǹtì láǹtì mo bá gbọ́rẹ̀ láǹtì ayé mi bá ń dá láì lo jìbìtì tó ọba tó ń dáni láre mo fẹ̀yìntì ọ̀tá tó fẹ́ ráre lójú àti èmi á máa gbádùn lọ títí. Mo lọ́lọ́run tí kì í dojú ti àwọn tó bá máa lólùfẹ̀yìntì mi ò rí wọn lọ́rùn èyí rí ọba tó tó ọlọ́run ìyanu ọba tó tó ọlọ́run ìyanu kábíyèsí mo kálá fi lọ́run ọba aláṣẹ láyé àti lọ́run kò má sí wọn lọ́run àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ́run lẹ́yìn ọlọ́run mi àyàfọ́ lọ́run apàṣẹ nílẹ̀ yìí apàṣẹ lọ́run asọ̀rọ̀ mátàsé máa lọ lọ́run ó dókè méje ẹwà mi ọlọ́run ilẹ̀ jẹ́ méje ìmọ̀ lọ́lọ́run ọjọ́ ayé wà méje ẹ̀wọ̀ lọ́hùn táwa fún méje là ń ṣe fọlọ́hùn méje san fámàlúwà tọ́lọ́hùn òdọ́mọ ádámà okùn wá lọ́hùn. àlódọ́mọ ádámà okùn wá lọ́hùn ṣùgbọ́n kì í tó bébè lé o.
mojúbà fọ́lọ́run. Àpọ́nlé mojúbà fọ́lọ́run. Kò sẹ́ni tó ní bùkátà tọ́lọ́run. Ilẹ̀ pẹ̀lú ẹ̀kún ẹ̀ tọ́lọ́run. Ilẹ̀ pẹ̀lú ẹ̀kún ẹ̀ tọ́lọ́run. Àwọn èèyàn tó wà níbẹ̀ tọ́lọ́run. Àwọn òkè tó wà níbẹ̀ tọ́lọ́run. Àlùjọ̀nnú tó wà níbẹ̀ tọ́lọ́run. Ẹranko tó wà níbẹ̀ tọ́lọ́run. Gbogbo ẹyẹ tó wà níbẹ̀ tọ́lọ́run. Ẹni lówó tó wà níbẹ̀ tọ́lọ́run. Ẹni kò ní tó wà níbẹ̀ tọ́lọ́ ẹni tí kò ní tó wà níbẹ̀ tọ́lọ́ ẹni láyà tó wà níbẹ̀ tọ́lọ́ ẹni kò ní tó wà níbẹ̀ tọ́lọ́ ó dá mo rọ́pẹ́ dá èyí máa bọ́. Èmi ò bá lẹ́sọ̀ ní kò sọ́lọ́ mi ò rí irú ọlọ́run ẹ̀yìn ọba tó tó ọlọ́run. ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. وعنت الوجوه للحي القيوم وقد خاب من عمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن ولا يخاف ظلما ولا هدما ولا يا قيوم أللا يا قيوم أللا Yeah.
qayyum Allah èyí tó ti dá kò wá bàjẹ́. Ya hayyu ya qayyum Allah ó ti lójú rí kò lójú mọ́. Ya hayyu ya qayyum àbọ̀dọ̀hún mọ́ ọ̀dẹ̀ lọ́mí. Ya hayyu ya qayyum Allah ó ti kọ́lé bí kò ní ilé mọ́. Ya hayyu ya qayyum Allah ọlọ́wọ́ mọ́ ọ̀dẹ̀ lọ́mí. Ya hayyu ya qayyum àní ó ti fi ṣe rí kò ní ṣe mọ́. Ya hayyu ya qayyum ọlọ́wọ́ mọ́ ọ̀dẹ̀ lọ́mí. Ya hayyu ya qayyum olúwa ó ti kírun rí kò ní irun mọ́. Ya hayyu ya qayyum àníṣe kọ́lọ́hún mọ́ ọ̀dẹ̀ lọ́mí. Ya hayyu ya qayyum lábòkú kan ò ní ṣe mí. Ya hayyu ya qayyum nítorí pé mo ti bọ́ lọ́dún. Ya hayyu ya qayyum àbẹ́ àbádẹ́ bọ́ lọ́dún dúró. Ya hayyu ya qayyum ó dájú kó mọ̀ ní ìdòwò. Ya hayyu ya qayyum la ilaha illallah Allahumma ya Rabbi. salli ala Muhammad wa sayyidi sadati nabi Muhammad. Ó yá sàlátù wá sàlámù. Alayka ya Rasulallah, as-salatu was-salamu alayka ya ó Rasulallah, dàbò wọ́n mọ̀jọ́. ya Rasulallah, àmọ́jọ́. ya Rasulallah, àmìlò. ya Rasulallah, ọ̀hà. ya Rasulallah, yàtẹ̀. ya Rasulallah, ya Rasulallah, ya Rasulallah, ya Salawatullahi alayhi.
كل من صلى عليه النبي صلوا عليه صلوات الله عليه طلع لبدر علينا طلع لبدر علينا من زلك كفل وداي وجمع شكر علينا مدى لله النبي صلوا عليه صلوات الله عليه أيها المبعوث بنا أيها المبعوث بنا أيها المبعوث بنا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مريم يا يداه النبي صلوا عليه صلوات ìlú nàìjíríà yìí ọ̀la ọmọ ní ọmọ wẹ́lá ọ̀la ọmọ ní ọmọ wẹ́lá máwo wà wá máwo ẹ̀sìn wá ẹ̀ṣẹ̀ wà pọ̀ púpọ̀ ọ̀la ọmọ ní ọmọ ìlú nàìjíríà ṣe ọ̀la ọmọ ní ọmọ. Allahu Latif badada Allahu Latif Allahu Latif alanu Allahu Latif Allahu Latif Allahu Latif sọ́tún Allahu Latif alanu Allahu Latif sọ́sì Allahu Latif alanu Allahu Latif Allahu Latif
mẹ́ta. Ó ti kù méjì o. Ẹyọ kan tó kù wé. Aláwọ̀lẹ̀ tí kò láyé lálá o. Aláwọ̀lẹ̀ tí kò láyé lálá o. Máa ṣe wò ó sọ̀rọ̀ wa Nàìjíríà. Máa ṣe wò ó sọ̀rọ̀ wa. Torí pé mò ń bọ̀ wá Olúwa wa kò yá lógún ọdún. Mò ń bọ̀ wá Olúwa wa kò yá lọ́gbọ̀n oṣù wọn. Mo ti ṣe tán Olúwa wí kò ká gbára. Mo ti ṣe tán Olúwa mi kò tó ṣẹ́jú méjì tí mo bá ti gbé pé ẹ kò yá dá wa lóhùn. Máa ṣe mọ̀ I believe you will shout Allahu Akbar more than this. Gbogbo ẹ̀yin olóríire tí ẹ ń wò mí tí ẹ dẹ̀ ń gbọ́ mi. Allahu Akbar kabira. Ẹ pariwo Ọlọ́run kínú mi dàgbà Allahu Akbar kabira. Fúláàgì Nàìjíríà tó wà lọ́wọ́ yín yẹ èyí tó wà lórí èyí tó wà lọ́wọ́ ẹ nà á sókè káwọn yẹn gbogbo Allahu Akbar kabira. Today I am happy. Alhamdulillah. And I have said so many things about our beloved country on the live show yesterday night. To many people, I believe pé ẹgbọ́n message tí mo fẹ́ pass yìí dáadáa, it is very important. Téèyàn bá ń kúrò nílùú Nàìjíríà yìí tó bá ń lọ bò mí, á ní bí wọ́n ti ń ṣe ń bẹ̀. Mo sọ̀rọ̀ pẹ̀lú tara tó pọ̀ lálẹ́ àná fẹ́ni tó bá wo ọ̀rọ̀ tí mo sọ lórí Facebook lánàá. Mo ní pé ìlú Amẹ́ríkà tí Amẹ́ríkà ṣe rí yẹn àwọn Americans náà gbé débẹ̀. Àjùmọ̀ṣe ní. Bí UK United Kingdom bó ṣe rí yẹn èèyàn kọ́ ló wá bá wọn ṣe láti ta àwọn ọmọ ìlú yẹn ni wọ́n ṣe. Àbá ìbéèrè ti tèmi sí ẹnì kọ̀ọ̀kan wá ní Nàìjíríà ni wípé bí Nàìjíríà ṣe wá rí ta ló ṣe bẹ́ẹ̀. Ta ló ṣe bẹ́ẹ̀? Pariwo Ọlọ́run dáadáa. Everybody dákẹ́. It's a very simple question. Mo sọ pé bí Dubai ṣe rí ta ló ṣe Dubai bẹ́ẹ̀ ẹ sọ pé àwọn ọmọ Dubai ni. Mo ní Amẹ́ríkà ṣe rí ta ló ṣe bẹ́ẹ̀ a ní àwọn ọmọ Amẹ́ríkà ni. Mo ní àwọn ọmọ UK mo ní bí UK ṣe rí yẹn United Kingdom ta ló ṣe bẹ́ẹ̀ ẹ fún mi lésì yẹn sọ pé àwọn ọmọ ìlú UK ni. Mo wá bẹ̀rẹ̀ pé bí Nàìjíríà ṣe wá rí yìí ta ló ṣe bẹ́ẹ̀. Allahu Akbar kẹ́kẹ́. Ó nira láti sọ bọ̀ máa ṣàlàyé fún yín pé ẹnìkan kọ́ ló bà Nàìjíríà jẹ́ o àwa ni o. Nínú irinṣẹ́ burúkú bíi mẹ́ta tẹ̀sí ní bà Nàìjíríà jẹ́ máa ka mẹ́ta ń bẹ̀ lónìí. Ebi àti kúbà kú sọ nígbà tá à ń lọ lálẹ́ àná. Gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó lórúkọ Nàìjíríà ó lọ́wọ́ sí bí Nàìjíríà ṣe rí. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹjọ́ ṣe ń gbọ́ mi yé dáadáa. Program tí Nàìjíríà ní bíi mẹ́ta ni àìkò nífẹ̀ẹ́ ara ẹni àkọ́kọ́. Ìmọ̀tara ẹnìkan ẹ̀kejì ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà ẹ̀kẹta àbíbẹ̀kọ́.
gbogbo problem mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà kalẹ̀ àti corruption gbogbo problem tí Nàìjíríà ní lápapọ̀ yìí àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń ṣe ló dálẹ̀ ẹ̀sìn yẹn dẹ̀ kó àwọn tá à ń ṣe ẹ̀sìn yẹn àwa ni alábòsí. We have more churches and mosques in Nigeria more than the hospitals. Pariwo ló ń dáadáa. George àti mọ́sálásí ó pọ̀ ju general hospital lọ. Gbọ́ church àti mọ́sálásí ó pọ̀ nílùú yìí ju ilé ìwòsàn lọ. Ìbéèrè mi ni pé tẹ́ ẹ bá sọ pé ìjọba náà ló dá gbogbo ẹ̀rú ṣé ìjọba ló ń kọ́ mọ́sálásí ṣé ìjọba ló ń kọ́ ṣọ́ọ̀ṣì? Ọgbọ́n wò lẹ dá ìjọba ṣe fi ń pọ̀ tí mọ́sálásí ń pọ̀ tẹ́ ẹ̀ fi wá dárú ọgbọ́n yẹn kẹ́ ẹ fi ràn jọba lọ́wọ́ kí general hospital náà pọ̀ ẹ̀yin ẹlẹ́sìn. Mo ṣàlàyé lánàá mo ní tẹ́ bá mi léèrè ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí àwọn ẹlẹ́sìn tí wọ́n fi ba ìlú yìí jẹ́ tọ́rọ ń yà mí lẹ́nu pé ìlú tí ò lẹ́sìn tó wà Nàìjíríà ó ní fọkànbalẹ̀ jù wá lọ. àdúrà náà láti ṣe gbogbo wa ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run dájú tó ni. ẹni dájọ́ dàrú àdìjọ sunday òun náà máa wọ ṣọ́ọ̀ṣì lọ ó máa lọ ṣàdúrà àdìjọ jímọ̀ ó máa gba mọ́ṣáláṣí lọ á lọ máa ṣàdúrà ṣàdúrà ló lè tún Nàìjíríà ṣe àdúrà ni o àdúrà dọ̀tún kọ́. ó ní ìjọ tí a bá rẹ́dì láti change nínú ara wa kọ́lọ̀ tó yà sí wa ìwọ gan tó bá bímọ tí ò síríọ̀sì ò ní náwó lé lórí wàá ṣe kí ni ẹ̀gbọ́n tọ́lá wọn bá mi wí ni Ànábì Muhammad torí tí mo ń ṣe Ànábì ni mo fi jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú torí ẹnu àwọn àlùfáà àti pásítọ̀ ó káwọn èèyàn nínú ìjẹnu ìjọba lọ. Ẹ̀gbọ́. Ara wàhálà tẹ́sí dálẹ́ nìyẹn o. Ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà tó parí tì nínú Nàìjíríà yìí àwọn ẹlẹ́sìn ló dé alẹ̀. Ìjọ jẹ́ ẹ̀mọ̀ ni pé gbogbo ìgbà táwọn ìjọba wọ̀nyí bá fẹ́ wọlé máa wọ inú mọ́ṣáláṣí lọ wọ́n sì wọnú ṣọ́ọ̀ṣì lọ. Wípé ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Olóṣèlú tó bá géèmì èmi nísìnyí ó mọ iye èèyàn tó géèmì. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bó ṣe wá rí yẹn bí kíní ṣe ń dún láàárọ̀ yìí kò dùn mọ́ mi o. Wà nínú ẹ ti wá ẹ̀yìn lẹ́nu tọ́ gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ mi mo ní ẹnu àwọn àlùfáà àti àwọn pásọ̀ ó káwọn èèyàn nílùú ìlú ẹnu àwọn olóṣèlú àtijọba but ẹbí mi léèrè pé nùfúùsù àtagbára tọ́lọ̀ fún àwọn ẹlẹ́sìn yìí níbo náà lò sí. tọ́lọ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn olóṣèlú àti àwọn ìjọba Nàìjíríà yíyà àwọn àfáà ẹ̀sìn àtàwọn pásọ̀ náà ò jẹ́ bẹ̀. torí gbogbo àwọn tẹ́wọ̀ lókè yìí pátápátá gbogbo wọn náà ní àlùfáà àbí kó ní pásítọ̀ àbí kó ní babaláwo. Abẹ́ ẹ̀gbọ́n ni ìlú tí wọ́n bá ń ṣe Independent Day wọn báyìí inú àwọn ọmọ ìlú yẹn máa ń dùn ó dàbí ọdún ni
ó dàbí ti ẹ̀kọ́ ọdún ni ẹ̀yin tẹ́ bá ti bá wọn ṣe ní Amẹ́ríkà. ẹ̀yin tẹ́ bá wọn ṣe ní Dubai ìjọba máa ń ṣe Independence Day wọn it is as good as bí ìjọba máa ń ṣe Christmas Day àbí wọ́n máa ń ṣe ọdún mi. kí ló dé táwọn táwọn lẹ́sìn náà pariwo Ọlọ́run tó wà tí wọ́n fi rí báyẹn tó bá dijọ́ tí àwa bá fẹ́ ṣe tiwa yìí tí ó wà dàbí ìgbà tá à ń sọ̀fọ̀. ibẹ̀ ló jẹ́ kí n arrive lórí ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ àná wípé tí Nàìjíríà bá jẹ́ èèyàn ní àwọn ọmọ Nàìjíríà máa ti lù ṣe léṣe torí wípé kí ni wọ́n bínú sí pariwo ọlọ́gbà ni. nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lánàá tí wọ́n ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún Imam Kuba Akun lánàá ó rẹ́rìn mo wá ń sọ pé kí ló dé tó rẹ́rìn ọ̀rọ̀ yìí síríọ̀sì lórí platform ó wá ń sọ fún mi pé òun ò fẹ́ fọkàn sí nítorí òun máa ronú tó ń bá tábà ti kú òtán lórí ẹ̀ òun ò lè fẹ́ gbé òdòdó àlóyèkùn ààrẹ rẹ̀ gbàtà fi padà parí ẹ̀tàn lánàá tá a fi délé lánàá ó kàn kò ṣe lọ ni nítorí ṣe wá ní ìlú yìí ọ̀rọ̀ wa ti kọjá ẹ̀rín kódà ó ti tún kọjá ẹkún ó ti kú pé báyé pariwo Nàìjíríà yìí káwa náà fúnra wa máa wá ní ìwọ náà kò sí ìlú tó lè wà ibi tó forí ẹ̀ sọlẹ̀ sí ni kí ni contribution rẹ sínú ìlú yìí ṣé kó gòkè ni àbí kó wálẹ̀. mo lè sọ púpọ̀ lánàá tẹ́ ẹ bá dé London ṣé bí wọ́n ṣe ṣe pọ̀ lẹ́kọ̀ọ́ yìí ló pọ̀ lọ́hùn. òyìnbó ló introduce Christianity sí wa wọn à ní ṣọ́ọ̀ṣì tó wá Nàìjíríà gbogbo ẹnu mo lè fi sọ. wọn à ní ṣọ́ọ̀ṣì tó wá ní Nàìjíríà kí ló dé táwọn ọmọ fowó tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì kọ́ mọ́ṣáláṣí káàkiri báwa ṣe kọ́ yẹn tó já sí pé àwọn nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé ìrònú torí wọ́n mọ̀ pé ìjọ tí inú ọmọ UK bá ti ń bàjẹ́ inú Ọlọ́run náà máa bàjẹ́ sí ìlú yìí ọmọ tí o jẹ́ kí sátánìkà ó dàrú pẹ̀lú gbogbo rádaràdá tó ń ṣe yẹn ẹ̀yin ará àtàlẹ̀ ń bínú sí wọn àwọn ọmọ ìlú wọn sọ pé àwọn fẹ́ lu àwọn mo wá ṣàkàdúwe Ghana fún wa lánàá mo ní gbogbo omi tí Ghanaian ń bá dé tó bá fi lu ọjọ́ méjì sí mẹ́ta ń bẹ̀ ẹ máa mọ̀ pé Ghanaian ni tẹ́ ẹ̀ bá rí fúlájì Ghana nínú yàrá ẹ̀ bí ò bá fi ṣe fìlà àbí bó fi ṣe bátàgì ámbàdì ọwọ́ àbí bó fi ṣe wù àbí bó fi ṣe nẹ́kílẹ̀sì ẹ̀ẹ́rì ń bẹ̀ pé Ghanaian ní lágbájá yìí àbí kó kún irun rẹ̀ kó sọ ọ́ di Ghana gẹ́gẹ́ tẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ máa bèrè pé sọ́mọ ìlú yìí ní àbọ̀mọ̀ ìlú ikọ́ sẹ́ẹ̀dì kí ní tẹ́ mú dání yẹn ní tó bá dé lánàá máa sọ fún yín nígbà yìí lónìí mo ti sọ lórí platform lánàá torí yóò mọ̀ yà yẹn bí ṣé wù tún hàn fúláàgì fún wa mo ń sọ fún ẹ mo pòwó fún ẹ nìyẹn pé ìlú yẹn ní tí mo gbé ní ẹ lọ́wọ́ yẹn ó dọwọ́ tiẹ̀ náà. mo sọ fún ẹ mo bí ìfẹ́ Nàìjíríà sí wọn náà lọ́kàn mo sọ mo plead lórí on behalf of our beloved country Nigeria mo plead lánàá wípé please let us forgive our country. bàbá sọ lálẹ́ àná wọn ni ẹ̀jẹ̀ àforíjì náà. nítorí ẹni sọ bẹ́ẹ̀ ni pé kò sí ojúmọ́ kan tí ilẹ̀ máa mọ́ ní Nàìjíríà yìí tí ọmọ Nàìjíríà ò ní ṣépè fún Nàìjíríà. bí o ṣe pè fún lọ́dọ̀ àwọn ọlọ́pàá a ṣe pè fún lọ́dọ̀ àwọn panápaná bí o ṣe pè fún lọ́dọ̀ àwọn panápaná a ṣe pè fún lọ́sítà bí o ṣe pè fún ní gbogbo bẹ̀yẹ a ṣe
ṣépè fún lọ́dọ̀ àwọn nípa. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o. mo wá sọ ọ̀rọ̀ yẹn ní alẹ́ àná. mo lógun nílé táwa ń torí ẹ̀ kó àwọn ṣọ́ọ̀ṣì yìí kalẹ̀ tá a lọ ń fáìtì nínú church. ogun nílé tá a torí ẹ̀ kó mọ́ọ̀sì kalẹ̀ káàkiri tá a lọ ń fáìtì nínú mosque. ìbéèrè mi sí yín ni pé sóògùn yẹn ti parí. sóògùn nílé ní kó Nàìjíríà kò lè kú ò torí pé ogun nílé kó lè rí ogun kọ́ńtìrì gẹ́gẹ́ ni. ọkọ̀ kọ́ńtírì tí kò bá wọ́n àjẹgẹ́ òní lọ́bì kankan àjẹ́ ò lọ́bì kankan láni epo tí wọ́n. ẹni tí wọ́n sọ pé òun nílé ìlú oúnjẹ ọ̀hún ebi ń pa lọ́sàn-án ni. ebi ń pa ni. ẹ bá kí Ọlọ́run dáadáa. mo sọ lánàá mo ní ọ̀rọ̀ Nàìjíríà ti kọjá pé kámẹ́ nìkan nìkan bẹ́ẹ̀ nìkan ló bàjẹ́. èpè táwa fúnra wa fún ìlú yẹn kò sí olórí tó máa débẹ̀ tó gbé yẹn ò ní jà. àbí dábàá ń ṣépè fún Nàìjíríà tálẹ́ ló bẹ́ẹ̀ ń ṣépè fún àwọn tó ń ṣe náà ni. mo ní ó 1990 kí ni 1990 kí ni ó kọ́ ṣẹlẹ̀ pa yẹn náà 1993 àbí. tí gbogbo Nàìjíríà aláìsàn tá a bì ní pé ìgbà yẹn láàánú Ọlọ́run fẹ́ dé sí wa ní òlú yìí àwọn ọmọ 2000 ẹ̀ sún sẹ́yìn. pariwo Ọlọ́run dáadáa. ẹ̀yin ọmọ mílíọ̀nù kí ni mo ní kẹ́ ṣe. mo ń sọ̀rọ̀ 1993 tí gbogbo ẹnu Nàìjíríà tó papọ̀ lórí MKO Abiola exactly bó ṣe papọ̀ ní 2015 pẹ̀lú Muhammadu Buhari. ó ṣe lè jásí pé gbogbo ìgbà tá a bá ń rò pé àánú fẹ́ dé báyìí a tún padà sẹ́yìn. ẹ̀ẹ́dẹ̀ ti mọ̀ pé òṣèlú tá ń ṣe gan òṣèlú tí ò rẹ́pù kọ́ńtìrì wa ni torí òṣèlú Nàìjíríà ó ti yàtọ̀ sí báwọn èèyàn ṣe ń ṣe béèyàn bá dìbò ní ẹwọ láti lọ sí Donald Trump ti wọlé l'Amẹ́ríkà ṣe é gbọ́ káwọn Democrats máa wá bó ṣe máa bàjẹ́ àbí bí ìfẹ́ ṣe máa dààmú àbí bí ìlú ṣe máa dàrú kẹ́ni kí ló ń ta ló ń dàlú irú kẹ́ni kan lọ jókòó nìkan kó ní torí pé òun bínú Trump òun fẹ́ máa da Amẹ́ríkà rẹ̀ ṣé Trump ló ń bínú yẹn àbá Amẹ́ríkà wàá rí pé lẹ́ẹ̀kan náà gbogbo Amẹ́ríkà lẹ́ẹ̀kan náà wọ́n máa dìde wọ́n á jọ kọjú ìjà sí. wọ́n máa sọ pé rárá òṣèlú táìmù ni àsìkò lòṣèlú ó máa ń wá ó máa ń lọ ni na Amẹ́ríkà ó máa rí lẹ́yìn pẹ̀lú wa ni that is why ẹgbẹ́ bá Amẹ́ríkà ń lọ mo sọ lánàá pé ó kọ́ sára dọ́là pé God bless America. ìwọ máa mú 1000 Nàìjíríà délé nígbà tó bá wọnú ilé búkà oúnjẹ tó tún wá ní 1000 tó wọ̀ ní nǹkan gidi jẹ́ kó ojú tẹ́ ó fẹ́ sanwó nìyẹn o ó máa ń mú owó yẹn dání báyìí owó òṣìwò tí ẹ̀ lélẹ́ yìí báyìí ẹ bá mi kí Ọlọ́run dáadáa. òtútù owó òṣì ó ti di dandan kí owó yẹn ó tó sí tòótọ́ láti 2000 ìgbà wo la dìbò láti ní ìṣẹ́ ọdún yìí ni May 2019 tá a ti dìbò táyì di ọdún kẹrin tó sì ń bọ̀ ẹlòmíì ò ní tí let's go pé Buhari wọlé bí kíní yẹn ó ṣe bàjẹ́ tí ó fi wá níṣẹ́ tí ní pé wọn mọ̀ ọ́ ṣe orí tó máa wà fún dídí ọdún mẹ́rin tí Buhari bá tó fi wá mẹ́rin nǹkan tó fẹ́ fi campaign fún wa ní 2023 àbí kí ló dé tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe é fún wa láti sìn. Pariwo Ọlọ́run dáadáa. tó bá yẹ kó make sense lọ́dọ̀ tiẹ̀ pé ráìsì náà fi ń tòlú. kí ló dé tó ti bẹ̀rẹ̀ sí ní pé ráìsì láti sìn títí di 2023 wàá jẹ́ gbèsè gbẹ̀yìn. ọkọ̀ àgbáyé ti pé ẹ máa wo ẹjọ́ wọn sí ìwọ́n mọ́ fún ara ẹ̀.
kó ọmọ wa sọ pé ok ẹ má kú ìjọba mọ́ ìtẹ́jú fúnra mi ń ṣe nìyí. bá a ṣe ń sọ̀rọ̀ yìí Nàìjíríà mo ti rí pé ẹ lè bínú sẹ́ni tó bá fẹ́ wọlé tí ò bá ráyè wọlé àmọ́ tó bá ti débẹ̀ ẹ gbà kọ́nà ń yẹn nìyẹn ẹ lọ rí strategize tó bá dọdún mi ẹ̀yìn ẹ̀ wá bọ́lá lásìkò rẹ̀ bá ti máa kú bá àsìkò rẹ̀ bá ti tẹ́ ó máa kú mbẹ̀ kí ni ká jòkó lórí pé òun kò ní rí iṣẹ́ níṣẹ́ lórí kò ní rí iṣẹ́ yìí làwọn kan dúró sí fọ́nì ní 16 years tí PDP fi lò lọ́la kọ́kọ́ wọn à ní rí iṣẹ́ wọn ní rí iṣẹ́ wọn ní rí iṣẹ́ àtẹ̀pẹ̀ àtàdúrà àti gbogbo tí yóò fi dàrú ọwọ́ ẹ̀ láwùà 16 years fi lọ ọmọ 16 years nísìnyí ẹ̀kọ́ sí wọ yunifásitì ṣe ẹ bá bẹ̀rẹ̀ sí ní káfí APC náà nísìnyí ẹ̀kọ́ ọdún mẹ́rin kẹ́tí lọ ọdún kan ṣé lórí 16 years yẹn àwọn máa ń ṣègbè fún gbà yẹn táwọn ló tún wá lọ lómi kẹgbẹ́ ẹ̀yìn náà kẹ́ tún gbà nísìn ẹ̀ ní rí ṣe ta ló máa wá rí ṣe. 16 méjì yọ nínú ọdún orí rẹ. wá yọ 16 méjì kúrò nínú ọjọ́ orí rẹ. àwọn olùlọ́nà. ẹ bá ń kí Ọlọ́run dáadáa. àyíṣẹ́kì fún mọ́ àmọ̀ bẹ́ẹ̀ ni. ó ṣeun kó máa kú ni kó bá ti di pé ọmọ burú jù tó ti ya wèrè jù a kì í ṣègbè fún mọ́ ẹ̀bẹ̀ lókùtà àmọ̀ bẹ́ẹ̀. jọ tó ń lọ lọ́wọ́ tí ẹ̀ mọ́ wàá borúkọ mi jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. tó bá dijọ́ tí wọ́n bá ń celebrate báyìí láwọn ìlú tó kù àwọn ọmọ kọ̀ọ̀kan náà máa mọ̀ mo wá ní mo fi padà sọ̀rọ̀ yẹn lánàá pé àwọn tó ń bí àwa wọ́n dì í mọ́nú pé Nàìjíríà á ṣe àwọn ní òjẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ sí wa lọ́kàn pẹ̀lú tó ṣẹlẹ̀ lónìí gbogbo wa ni tániyá rẹ̀ pé jókòó rí inú wa pé ah God bless Nàìjíríà. oríkì Nàìjíríà sí wa. gbogbo alamọ oríkì yẹ ẹgbọlé wa oríkì Nàìjíríà ti wọ alamọ gbogbo wa la máa ń wíṣẹ ara wa ní happy birthday ìjà wíṣẹ Nàìjíríà gbàtọ́dọ̀ yẹn wá súnmi tányányá bí ọ̀sẹ̀ bíi kan àbí méjì sẹ́yìn nísìnyí Saudi tọ́mpá ń lọ Mọ́kà lọ́dọọdún tó jẹ́ sí pé ìlú ẹ̀sìn ní tẹ́yìn láyé kẹrin àwọn fúnra ara wọn wá celebrate happy independence ní Saudi Arabia ní last week gbogbo ọmọ Saudi wá ń jó káàkiri inú wọn dùn àwọn àmì wọn kó wọn síta wọn ṣe pàréèdì wọn méjì ẹ gẹ́gẹ́ bí ọdún orí ọ̀rọ̀ àwọn tó ń jà sí súnà. gbogbo stéètì kankan. ẹ gbọ́ àwọn tí wọ́n máa ń jà sí súnà káàkiri wọ́n ń dà lúrú ní wàlúùláyì. sábẹ́bí ló ṣe happy national day fún Saudi Arabia tó ẹgbẹ́ Saudi kọ́ ló ṣe ẹ rí i pé gbogbo àwọn tí wọ́n máa ń sọ ìwà ńlá yìí wọ́n bá yẹ sọ́dẹ̀ ní Nàìjíríà ni o ẹ ní rí pé happy independence lórí wọ́ọ̀lù tí wọ́n náà pé àwọn oṣù Nàìjíríà wọ́n ti gbà pé ìyẹn ó bá ti ṣe yẹn ó ti kúrò nínú ẹ̀sìn Saudi tí káàbà wà ló ń celebrate ìlú ẹ̀ yẹn. nínú bídíà náà tún nìyẹn national day àwọn tẹgbẹ́sì lé wa lọ́wọ́ ni wọ́n sọ pé àwọn fẹ́ràn ìlú àwọn ni wọ́n dẹ̀ ń fa sókè yìí. odidi ọ̀rọ̀ ni máa ń kú báyìí fún ní sọ ni ẹ̀yin ará Nàìjíríà tí má kọjú sọ̀rọ̀ ẹlẹ́sìn dé màá sọ pé ẹ̀sìn dá tótó o àmẹ́yìn dá ń sẹ̀sìn mi ò yóò dùn tí mo gbọ́dọ̀ sílẹ̀ rẹ̀ torí pé ọdún méjì mo lè má ti kú nínú ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn àtàgbàkọ̀ tá fà fún wa nínú ìlú yìí. Mùsùlùmí kan rí kìrìsìtẹ́nì kan rí àwọn bàbá kan rí ẹ pariwo lọ dáadáa. ẹ kí Ọlọ́run dáadáa. nínú ìlú táwa yẹn Ọlọ́run ló mọ iye òkú tó kú mo sọ lánàá wípé àgbákò tó ṣẹlẹ̀ mí kì í làgbákò kò sí kádàrá rẹ̀ kádàrá Nàìjíríà yìí ẹlòmíì máa pa wáyé ó di alápá kan ó mọ̀ pé bóun ti kọ́kọ́ Nàìjíríà ló sọ apá àwọn ọ̀rọ̀. ẹlòmíì
mo ní tọ́lọ̀ máa sí gàgà bí àwọn òkú ṣe kú lọ sáré kìámọ̀ ní Nàìjíríà ni ọ̀pọ̀lọpọ̀ òkú tó bá kú ní London yóò mọ̀ rẹ́rìn lọ ní pé yes I lived a fulfilled life tó bá tún lọ gẹ yóò tún máa sọ pé God bless UK yóò tún pé God bless America tó ló mọ̀ pé àìsàn tó padà pa òun yẹn ìlú òun gbìyànjú apá wọn ní òkà. àwọn ní Nàìjíríà tọ́lọ̀ máa fi àwọn òkú Nàìjíríà hàn yí wọ́n máa lẹ́jú kókó tí ó àbá. ṣébí wọn náà lára ọlọ́kù ní ilé bí kò wà ní jẹ́ náà ẹni nínú àmáyé. Bá ń kí Ọlọ́run kí ló mi nù dáadáa. tí wọ́n ń bèèrè àwọn ará nílọ nígbà àbúrẹ́kọ́ ẹ̀rọ ilé. Òkú Nàìjíríà ọmọ kò sí lọ láì kìí ọmọ pé tẹ́tàkì tó yẹ kó ń lọ rèé. Allahu akbar kabira. Tàbá wá rò ó pé bó ṣe rí nìyí o, bó ṣe ń lọ rèé o. Tàbá kú ò níbẹ̀ yẹn tó bá yẹ nu pé ànífẹ́ràn rẹ̀ náà ni gbogbo ìlú tí o bá ti sífẹ̀ẹ́ kò lè ga. My message to the world today, especially Nigerians, please, mo tún sọ lẹ́nu pé let us forgive our country. Let us love our country and let us continue praying for our leaders. Mo sọ fún yín pé mọ iye èèyàn tó ń jẹ́ tó jòkó nu sẹ́nẹ̀tì nínú ọdọọdún ni. Àwọn senators wa Nàìjíríà wọ́n máa tó 100 something àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn ọba ṣìǹbà nìyẹn o, àwọn lọ́wọ́ ṣìǹbà, àwọn rẹ́ẹ̀pù àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn náà máa tó bí èlò 70 something. 700. La ilaha illallah. 104 ní Lagos. 2 per local government. 40 in Lagos. Ẹ pariwo náà dáadáa. Ẹ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ yìí o. Ìyẹn àwọn rẹ́pù o àti àwọn senators. Mo fẹ́ bí ilé rẹ̀ pé ṣé èèyàn 700 ní máa jòkó ààrẹ ní lẹ́ni tí Ọlọ́run tí bẹ̀rù Ọlọ́run máa wà lọ́kàn tiẹ̀ lẹ́. Ẹ gbọ́ ṣé gbogbo àwọn 700 yẹn kèfèrí gbogbo wọn tẹ́bá ní kí wọ́n máa náwó nísìn kìrìsìtẹ́nì wọ́n máa náwó pé òun ti gba Jésù sáyé o ó lè ní o ara àwọn tó ń da Nàìjíríà lò ó lè mùsùlùmí ọ̀nà gbé aṣọ́lúwà lánàbí yìí kẹ́lí àsìkò oorun tó dìde tó bá lásìkò oorun yóò dìde gbé wírí sí ní ó lè ní Ọlọ́run orí òun ló ti máa kú. bó dìde ó lọ bá ìmáàmù rẹ̀ náà ìmáàmù tó náà tó lọ bá ó lè pásítọ̀ ó lè jàmá ó lè àjọ bàjẹ́ ni o. Ó wá dijọ́ ta bá change orientation wa láti grassroots. Ẹni tó bá fún ní aṣọ ọlọ́pàá ní United Kingdom inú rẹ̀ máa dùn pé òun jẹ́ ọ̀kan nínú àwọn ọlọ́pàá UK. Òyìnbó adẹ́ni dáadáa. Sallallahu alaihi wasallam. Ẹni wọ́n bá gbé aṣọ ọlọ́pàá fún nílùú US ó máa proud pé ọmọ US lè lò ní Nàìjíríà ọlọ́pàá Nàìjíríà ni ó tún wọ́n sí pé fún Nàìjíríà wọ́n jọ ń bàjẹ́ ni o ṣé ní salary we are supposed to be collecting this àbí bẹ́ẹ̀ kọ́ ni ló máa wò pé bí ìjọba bá rí fíìsì láti fóònù ní sálárì òun máa lọ gbà fúnra wọn. ìmáàmù Àríṣekọ́lá ó lóun lọ lánàá ó ń dáìbò lọ lálẹ́ àná ó lọ́gbà pàápàá sí ìgbà wọn pé please wait kí ló bá ṣe bàbá ìjọba
Sallallahu alaihi wasallam. Olú bá sọ fún un pé please wait. Àwọn olùkọ́ ẹ̀kọ́ mi. Èyí dàrí yẹn náà Nàìjíríà náà ló fa ọ́. Tẹ́bá mi ní máa púrúfù ẹ̀. Jẹnẹrétọ̀ là ń lò àbí bẹ́ẹ̀ kọ́. Agbára rẹ̀ ni ò gbé gbogbo tẹ́ẹ̀rì. Tí iná bá wà Nàìjíríà ni kí la fẹ́ fi jẹnẹrétọ̀ sí i. Gbogbo àwọn nǹkan tó lọ abúlé tí ń bàjẹ́ láàrin ọdún méjì náà iná òsì àti jẹnẹrétọ̀ tẹ́ ń lò pẹ̀lú ẹ̀ ní. Nàìjíríà ò ní ra nǹkan fún wọn yóò sì tó ba nǹkan rẹ̀ jẹ́. Gbogbo tó ń bí àwọn èèyàn ń lónìí yẹn. Allahu akbar kabira. Ọlọ́run wọlé àbí àjẹmí wájú ọlọ́run. Kí ló wá bí fúláàjì tẹ kó dání? Torí pé kó báyà kó tò ní amadẹ́díkéètì ẹ̀ fún Nàìjíríà. Tàbá ṣe tán àwa dìde gbogbo wa lápapọ̀ akọ arise on patriots Nigeria for obedience. A máa kà á lé ní. Our fatherland with love and strength and faith, their labor and heroes shall never be in vain. So stand and man, one nation, one in freedom, peace and unity. Now, peace and unity. Pariwo Ọlọ́run dáadáa. Nígbà tí parí ẹ̀yẹ olóyọ kú. Wọ́n ti yọ peace kú olólọ. Wọ́n ti yọ unity kú olólọ. Méjèèjì la fẹ́ bèrè fún Nàìjíríà lónìí. Nígbà tá a bá ti ń sá, tá a ti yọ unity, tá a ti yọ love, á yà sí pé sáfìsì tá a wá ń ṣe yẹn kò yọ wọn. Ní àná, ẹ̀yọ̀ bọ́ anábì dáadáa. Allahu akbar kabir. Ní àná mo lọ sí Ìkòyí, ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi dáadáa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jábí amádá lórí ìjókòó yìí náà, mi ò rò pé nìkan ra nǹkan kan tó ti lè dìtámì pé Nàìjíríà ní fọ́ọ̀mù ẹ̀rí láyé ọmọ tó ti tọ́ tó ti di 18 years yẹn. Ó wá burú débi pé bàbá máa wá lọ sí Amẹ́ríkà, ó máa wá ra nǹkan tí wọ́n kọ fúláàgì Amẹ́ríkà sí wá fún ọmọ rẹ̀ tó bí sí Nàìjíríà kọ́mọ yẹn lè mọ̀ pé ọmọ bàbá Amẹ́ríkà náà nìyẹn. Tí bọ̀bọ̀ bá lọ sí London, tí ń bá ń bọ̀, ó máa ra nǹkan pápọ̀ London sí torí káyé mọ̀ èmi náà gbogbo alájọ́ jẹ nílé o ẹ̀ pariwo ló dára tẹ́lá ra sọ àwọn ọmọ tèmi náà ẹ̀lẹ́ yìí Amẹ́ríkà, Canada níbẹ̀, Amẹ́ríkà, London, ìbéèrè mi ni pé yóò láti rí nǹkan tó kọ Nàìjíríà sí. Àbọ̀ bàbá ara rẹ̀ kò sí wù tàmá sí wọn náà múlẹ̀ ní. Ẹ pariwo lọ́dọ̀ dáadáa. Ẹ jẹ́ àjọ gbé mi sókè. Ẹ jẹ́ àjọ gbé láwùjọ.
ẹnì kẹ́kẹ́ ò ní bá wa ṣe tá a bá ṣe nǹkan ara wa. ẹnì kẹ́kẹ́ ò ní bá wa gbé tá a bá gbé nǹkan ara wa. ìfẹ́ Nàìjíríà ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. lánàá mo wá ní mo lọ sí Ìkòyí àti mo wá ń bọ̀ ṣé ń gbọ́ mi wọ́n wà ní odò ọ̀pẹ́ pé òjò rọ̀ lánàá náà òjò rọ̀ lánàá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ sọ̀rọ̀ mọ́ ṣẹ̀rí tó ń bínú sẹ́mi Nàìjíríà ní àbí kí ló dé ní sí ẹ wà lẹ́ni kí ni bí ó dùn náà àbí sẹ́mi wà Nàìjíríà sí láàrin sẹ́mi tó ní pẹ́ mo wá ń bọ̀ àwọn ọmọ tó máa ń ta kí ní ọjà ọdọ̀ yẹn wọ́n wá pọ̀ lánàá wọ́n wò pé èní ni independence Nàìjíríà káwọn ta flag Nàìjíríà fún gbogbo àwọn motorist àtàwọn èèyàn àwọn ẹ̀rọ akó dání ó pọ̀ ó fẹ́ lè bọ́ sọ́jà mi lórí go slow lánàá kọjá flag Nàìjíríà ó dọ̀kùn yẹn ti bá mú látọ̀nà ọ̀dẹ́ ká máa bọ̀ wá sí ọ̀nà akẹ́gbọ̀n mo wá ní kí ní lára gbogbo àwọn ọmọ yẹn wọ́n kàn ń lọ wọ́n kàn ń pọ̀ ní wọ́n fi hàn àwọn èèyàn lójú títí báyìí wàláì àwọn èèyàn sì pẹ́jú wàláì wọn mo wá rò pé àbáwọn mo bá tó gbìyànjú mo jọ wá ń dráìfù pọ̀ mo wá wo gbogbo àwọn mọ́tò tí ń rìn lórí títì yẹn mo rí pé gbogbo mọ́tò tó ń rìn pátápátá kò sí flag yẹn nínú mọ́tò wọn àti fi kọ́ ara mọ́tò wọn sì rà á lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ń ta yìí àwọn èèyàn làágùn mo wá wò pé ìyẹn ló jẹ́ kí n conclude pé àwọn citizen wọ́n bínú sí ìlú yìí. mo bá gbé kan náà ọmọ yẹn mo bá bí léèrè kí ló wá dé báyìí lórí báyìí tó torí pé àwọn sọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́jú wọn rí báyìí. ẹgbẹ́ náà tóbi dáadáa. náà bàtà wa tí mo wá rí wọn yẹn mo wá pè kan ó dà èló ni wọ́n ti tà látàárọ̀. ní owó tó kó dání. sáájì Nàìjíríà wá. olóòwò ta méjì. méjì èló ló ń tà á ó lẹ́yìn ọkọ̀ kan àwọn kékeré yẹn 200 ńláńlá yìí 500. mo wá wò pé ṣé 200 la máa sọ pé àwọn táwọn wà nínú mọ́tò yìí ò ní. bọ̀yì tó wà lọ́kàn wọn ni pé tóun máa torí òun máa torí Nàìjíríà náà ò ní di 200. bóun bá ní nǹkan tó fẹ́ fowó ṣe òun yóò yà kó síbi nǹkan mi. mo wá wò pé àwọn ọmọ tá ń dààmú nínú ódọ̀kù yìí ọjà yìí wọ́n ti rà á ná wọ́n á lè dá padà sọ́dọ̀ àwọn tí wọ́n ti lọ kó. ṣé Nàìjíríà ò tún ní fi kún ìṣòro wọn tó bá tún di lọ́la báyìí torí pé tó bá fi lè di ọ̀la ọjà tí ó tà ní èdè tó ní independent tí wọn bá ti rà á lọ́jọ́ independent yẹn tó bá ti dijọ́ mi ọjà yẹn ó ti di gbèsè lé wọn lọ́rùn. mo ní ṣe bẹ́ẹ̀ bá tún wá kó àwọn fúlájì lọ lé ẹ̀yin náà tún máa bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lu ìyá mi. ọ̀hà ìwọ gan tí wọn náà ń gbà kiri lé nìyí tí wọn gan fi jọ sílé. ó dà bó bá ṣe lọ wá òkú rí wọn á ní ó yá kó gbogbo tọwọ́ tiẹ̀ wá. mo sọ fún pé ó lọ pé gbogbo àwọn tó kù yẹn náà ká dá gbogbo fúlájì tó wà lọ́wọ́ wọn ká dá jọ èmi máa rà á lọ́wọ́ wọn.
pé wọ́n ti èmi bẹ́ẹ̀ ṣàdúrà láàárọ̀ ìtẹ́lẹ̀ I will buy it all màá wá pé fún gbogbo àwọn ọmọ tó wà wá bíbà yìí àti gbogbo àwọn àgbàlagbà pé Nàìjíríà yìí sẹ́ ti gbogbo wa. Gbọ́dọ̀ tóbi. tó ẹgbẹ́ torí owó ni mo fi ní ẹwájú aláàárọ̀ ìtọ́ ẹgbẹ́ ẹlòmí òkú tó ọ̀dẹ̀ nìyẹn lọ́wọ́ tó wà símọ́ àdúrà àbí ẹ̀kọ́ ni pàtó wá dé láàárọ̀ yìí tí mọ́mọ́ àríṣekọ́lá tí tó gbé ọ̀la Muhammad ní òwò wọn wà lára wọn ká kó lọ gbé fúlájì ní wa kí gbogbo wa mú jáde pé ọ̀la Muhammad ní òwò wọn wà lára ní Nàìjíríà mọ́ wo wà wá kó ẹ̀sìn wa ẹ̀ṣẹ̀ wa pọ̀ púpọ̀ ọ̀la Muhammad ní òwò wọn wà lára. Oya ẹ fúlájì yẹn pé sallallahu alaihi wasallam. Ìyẹn ló fà á. Ó mọ tó jẹ́ kí wà nífẹ̀ẹ́ ìlú yìí ni. Ó dà lọ́mọdẹ̀gbẹ́. Wàláì ẹgbẹ́ ò kí ń ṣe bí ọmọ. Wàláì. Mo bẹ̀ ẹ́ látòní ìlọ. Gbogbo irú tó bá ṣẹlẹ̀ sínú ayé ẹ̀ látara Nàìjíríà yìí. Mo forúkọ lọ́bẹ̀ẹ́. Má ṣe pé fúlù yẹn má ṣàdúrà ni. Sori kọ́lọ̀ tó mú dání. Wàláì kọ́lọ̀ àlùjànnà rẹ̀ o. Pariwo ọlọ́kìnrin mi nù dáadáa ni. Kọ́lọ̀ méjì lọ́lọ́run recognize nínú àlùjànnà pé kọ́lọ̀ tó mú ọlọ́run rèé nínú àlùjànnà. Kọ́lọ̀ àkọ́kọ́ òun ni gíríìnì ẹlẹ́kẹ̀jì òun ni wáìsì tí ló dé náà ẹ̀yọ́ pariwo ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú ẹ fúlájì dáadáa. Kí ló dé kí ló lè fà á kí ló dé náà kí ló dé ìlú gbogbo yín ẹ fi ẹnu yín sọ lórí tó yẹ pé God bless Nigeria. Tó ń gbọ́rọ̀ àṣírí fúlájì ni wọ́n tún fún ẹlẹ́ni rẹ̀. Àwọn àfáà Ọlọ́run àwọn ni wọ́n tún sí kọ́lọ̀ ìfúnná Nàìjíríà. Jẹ́ tó wá tú àṣírí kó lè mọ̀ dáadáa. Saudi Arabia white and green oníkọ́lọ̀ wọn. Al-Maghrib al-Arabi. Ó pariwo lọ dáadáa ni. Ẹ fúlájì kó lọ dáadáa. Ẹgbẹ́ God bless Nigeria. Kọ́lọ̀ kó bá wa tún àwọn aṣíwájú wa kó bá wa tún wọn ṣe. Kí ló lè fà á? Ẹgbẹ́ wa tún sí kọ́ọ̀lù àlùjànnà látàyé tó wá ń dààmú láyé. Nǹkan ló dẹ̀gbẹ́ lójú orí bẹ́ẹ̀. Tí gbogbo wa bá padà sọ́dọ̀ Ọlọ́run tá a bá kí tá a kì í Ọlọ́run wa kọjú sí wa yóò ṣe wá lórí. Gbogbo aládùúgbò lónìí wípé gbogbo wa dáńbẹ níbí báyìí tí bá ti ní ẹ̀dá níyẹn nísìnyí àníyàn alákọ̀ọ́kọ́ ni pé ìtòrò pẹ̀lú ìlú yìí kò yé wa àní mọ́kù Buhari mọ́ wèrè tó ṣe fọ́dún mẹ́jọ tó o fi ń bú Jonathan náà nìyẹn Jonathan kú o mbẹ ariwo rẹ ò tí kú o. Ọbásanjọ́ lè lómi pariwo ó yà wèrè kò dáa kíní kẹ̀kẹ́ ó kú o mbẹ tán Yar'Adua Jonathan ó ariwo let us stop wailing for nothing. Tọ́ ẹja bẹ lọ́n kọ́lọ́n bless yẹ kó dàrẹ́tì àwọn ènìyàn náà èmi gbà á mo gbà á lọ́kàn pé pásítọ̀ ni Ọ̀ṣínbàjò integrity rẹ̀ kò wà question kó tó dépò yẹn sẹ́ẹ̀ bàbá Buhari is a loyal man afa
loyalty ẹ̀ àti integrity rẹ̀ kò wà question before ọkọ tó dé kò yẹ táwọn méjèèjì bá wà tí wọ́n tukọ̀ wa lọ́wọ́ lẹ́nu tí nǹkan ò bá sì dá ó yẹ kẹ ẹ má bu wọn mọ́. ẹ padà sọ́dọ̀ Ọlọ́run àwọn tí loyalty wọn àti integrity wọn pure tí wọ́n bá lè ní báyìí táwọn á ń fà á bá ń tì í tí ò tí ì tì débi kẹ̀kẹ́ yìí báwọn jẹkuru jẹ alábá tó wá wọ bẹ kí lẹ lọ́wọ́ tó ṣe. àdúrà ló kù ìbẹ̀ Ọlọ́run ló kù pé kọ́lọ́run kó ṣe kí ni kókó wọn. báwo ni mo ní tó ń jẹ Nàìjíríà nìyẹn tuntun máa ń fowó ra kú lẹ́yìn tó ṣiṣẹ́ tó dààmú tó lówó tán ó wá wò pé mo fẹ́ ra oúnjẹ ó wá bọ́ sọ́jà ráìsì tó fẹ́ rà mẹ́wàá wọ́n ti bu ọ̀tá pìyàpìyà sí. ṣẹ̀bẹ̀ rí fídíò tó wá tó ń gbà yẹn sniper tó fi ń pa aáyán eku nínú ilé ó sì dà sínú ẹ̀wà torí pé kòkòrò ń bá ẹ̀wà yẹn jà ó bù sí wọn tó ṣe báyìí ó bù sí ó wá sà fídíò yẹn wà bá gbogbo bára ń jà yẹn wọ́n ní Honda Civic kan ó búrọ́kù ọ̀nà ń bẹ̀yẹ tó bá gbé Honda Civic wá ẹ dákun ẹ dìde lọ́ọ́ ìpà ẹ gbọ́ ó bu sniper sẹ́wà torí kó máa kó dé o ẹ lọ bu sniper sẹ́wà kẹ́mi wá lé wù àwọn àárẹ̀ tó lọ́wọ́ kádàrá mélòó mi Nàìjíríà ló ti gbé àbíbẹ̀ ìyẹn wá lọ ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn rẹ pé ègbèrègbè tó bá ní àwọn àtúnwá kówó ìwọ́sẹ̀ wàhálà kó tó lówó yẹn ní o tó bá ní ọ̀sẹ̀ tó fẹ́ jẹ nǹkan gidi wọ́n á bọ́ sójà wọ́n wà fún ọwọ́ ara rẹ̀ ọlọ́fi ra ẹ̀wọ̀n tó ti bu sniper sí. Àṣẹ̀ṣẹ̀ máa ń bọ̀ ìlú Nàìjíríà rẹ̀ ti máa gbọ́ pé ilé alámọ̀là kan ó máa ń fọ̀ ní sínú oúnjẹ abẹ́ ẹ̀kọ́ rí ni níbo láti gẹ́ẹ̀tì ẹ̀rọ kí ló sún wa ní gbogbo rẹ̀ mo wá sọ lórí platform lálẹ́ àná mo ní ó yá ẹ̀kọ́ sí mi anywhere in the world ẹ̀dínàwọ́ sí city tó lórúkọ tó Lagos State tó gbajúmọ̀ tó Lagos State tí ò ní náà fún 24 hours mọ́ lájẹ́ ta wà nínú ìlú tó lórúkọ tó Èkó tí ò wá ní náà ẹnìkan sí all over the world kò sí mọ́. àwọn ọmọ Èkó wọ́n dé New York ọláyè kẹtọ́ ẹgbẹ́ New York wọ́n bá rí débi nígbà tó wà lẹ́kọ̀ọ́ ni Napoli pàtó sọ pé Napoli tó dàbí kí ni Napoli like Lagos oríta kan náà wà ní London lọ́dọ̀ Woolies Yorùbá ni kò sí ọ̀rọ̀ ẹjọ́ bàbá wàá máa pàdé èyàn tẹ́ ẹjọ́ máa sọ Yorùbá bí bàbá ẹ̀rọ àlẹ́ Lagos ẹ̀ báyìí. ìlú tó wá lórúkọ tó Èkó yẹn ibù Nàìjíríà mọ̀ pé Lagos State ẹ̀mí ò. ọ̀ya ẹ wá nìka sí pé ìlú wo ló tó Èkó báyẹn ní gbogbo àgbáńlá ayé tí ò ní náà. bí ló kò ṣe Lagos of 21st century ẹ̀kọ́ Lagos of 2019 celebrate 1 week ní gbogbo Lagos State pé ìtọ́jú lọ Ghana wọ́n sọdún kan kọjá wọ́n sọdún méjì kọjá ìyàtọ̀ wá jẹ pé kò ṣe lẹ́nu tó a sọ̀rọ̀ Kwara àbá àkúbáyà kú ó láwọn ará Kwara náà ti sọ pé ìlú tó jìnà sí náà ní.
kí ọlọ́run dáadáa. Anyway, bàbá ní akọ̀tún láti máa sọ lọ a kàn máa dùn wá ní àmọ́ lónìí ẹ jẹ́ kí gbogbo wa ká bẹ̀ lọ́wọ́ fún lu yìí tó bá ti bẹ̀ lọ́wọ́ fún lu yìí wọ́n lọ ní dààmú mọ́. Àmín ya Rabb. Yìí tó ń sọ báwọn kan náà sí ẹ̀yẹ ìwọ́n ló mọ̀ ẹni tó ń sí ẹ̀yẹ nǹkan sọ wọn náà. Àmín náà ti fún wọn. Ojú rẹ̀ tó lé kókó lọ́dọ̀ ọmọ rò pé àbí pé o ní problem lọ́dọ̀ rẹ̀ òun náà ní problem lọ́dọ̀ ẹlòmíì gbogbo wọn lájọ ní problem lọ́dọ̀ mi. Ọ̀tá tá àbájọ lójúkọ kò wá insecurity ó wá ṣẹlẹ̀ nílùú yẹn ẹ̀mí wọn ò balẹ̀ mo sọ pé nígbà táwa dáyé lẹ́nu ìgbà tá a dáyé yìí nítawọn èèyàn máa ń wá káàkiri ni pé wọ́n ti gbá díẹ̀ mi o wọ́n ti bẹ̀rẹ̀ mi o níta máa ń gbọ́ nìyẹn. Wọ́n gbá díẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ o níta máa ń gbọ́ nígbà yẹn nìyẹn. Ẹ̀kẹ́lẹ́ ló yí padà à ń lọ níjọ́ kan lóru àlọ́sílẹ̀ tọ́jú ẹ̀rọ ìlọ àtàwọn àdìjẹ lóru fún bá àkókò ní ẹ̀rí ńlá lóru níjà yìí ó ní bàbá ó ní àwọn ewúrẹ́ wọ́n ṣe kí wọ́n sún oṣù ààbò lóru wọ́n rìn òsì tí ó pè wọn ẹjọ́ mi èèyàn máa rìn bá òun lò. Báyọ̀ lọ́wọ́ tó nọ́mà àwọn ẹran tí wọ́n ní síjọ́rìtì ìgbàwó èèyàn lọ èèyàn ló máa wọ́n bẹ̀rù àti ìrìn lóru. Tí n bá bẹ́ẹ̀ sàlàyé nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ní ìfẹ́yà sílẹ̀ ni ẹjọ́ tó ní ọmọ tẹ́lẹ̀kẹ́ ní kú òṣùṣù gbogbo ẹsẹ̀ ti gbé gbogbo ẹ̀rọ máa ń tẹ̀lé gbogbo ẹ̀rọ pé. Gbogbo àwọn ìwà yìí wà láì wọ́n sì rẹ̀ bí sí Nàìjíríà kò sí nínú wa kò sí lẹ́gbẹ̀ẹ́ wa tẹ́lẹ̀. Àwọn kan gbọ́ wọn tẹ́lẹ̀ gbogbo ti wà pẹ́pẹ́ o sáàmì ẹ̀sọ̀ owó o àwọn nísìn ó ti àwọn ọgbọ́n lò lò fún ẹ̀dá àwọn ọdún yẹ kó gbé èrè owó tó bá lọ fún wa láti dáhùn ẹ̀ káwọn èèyàn ẹ̀ kẹ́lọ́ kó wá. Pariwo ọlọ́gàdà. Àbáwọn àti gbé sẹ́nẹ́tọ̀ owó ló kù tẹ́ mu wa àwọn náà ò ní fọkànbalẹ̀ wọ́n láì wọ́n firi wọ́n lè dárìn ní mo fi ní mọ́mọ́ pọ́ǹtì fíjà sẹ́nìkan mẹ́nìkan ló ń dàrú mọ́ Ọlọ́run ló ń ṣe tó wù fún wa nínú olú ẹ jẹ́ ká dìde ká dà níyà ẹ jòkó. Wọ́n ní mọ́tò Honda Civic tó wà níta KRD ẹni tó bá ní kó lọ gbé mọ́tò fẹ́ jáde. Ẹ dà níyà ẹ dà níyà. Ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run àdúrà yìí ní ìta bẹ̀rẹ̀ yìí bí wọ́n kọ́ mọ́kàlí ṣe délẹ̀ kan wọ́n ní agbára àti tó bẹ̀rẹ̀ eléyìí náà ti tún kún program wa every 1st of October Alihuda àti Muhammadu Rasulullah àwọn náà ó máa ṣẹ̀yẹ fún ìlú wa àwọn mọ̀lẹ́bí tí wá máa mọ̀ pé báwọn ẹlòmíì ò celebrate Nigeria we are celebrating it. Ní agbára Ọlọ́run yóò sì máa dà fún wa. Ya Rabbi bil Mustafa Annabi Muhammadu wala Nabi wa Muhammad Baligi maqasidana gbọ̀ntàn wà ní kọ́lọ̀ ní kọ́wọ́ wá tó gbọ̀ntàn fẹ́ ọlọ́njẹ́ àrí mú. wajifiri lana ma madaya wa hasiral karami.
ẹ̀ṣẹ̀ tó lè ba nǹkan jẹ́ tó lè da nǹkan rú ọlọ́run mẹ́jọ dọ́dọ̀ wa mẹ́jọ àbá wọn ṣe láyé. Rabbi fadidi kitu wariya mini hukumi wa komi. Àló ti sú wa ní Nàìjíríà gbogbo pátì láti ṣe àmàràbàjẹ́ ọlọ́run. Rajautu fadilaka asilanso malamu azali. Nínú rẹ̀ ọlọ́run ló kù tá àwọn abáyé láti tẹ́wọ́ síbẹ̀ ọlọ́run yóò dọ́dọ̀ olúwa. Arjuka wale hamu. Ọba aláàánú là máa ń retí báyìí láti. La yagafa alayka nima. Ní ti ń ṣe wá àti pírọ́blẹ̀mù wa náà lóyè rí ọlọ́run ló bá gbogbo ẹ̀. Badika dali mini hayati libusi wale apali. Sí ẹnìkan tí ń jẹ́ ọmọ Nàìjíríà tí ò rí ní ránú lóyè ọlọ́run dákun tá wàhálà náà. Iku tamuko na udnu ẹsẹ̀ ìmúra kúrú. Ibi wọ ọlọ́run náà lóní tó bá ti dàrú tẹ́ ẹ̀ lójútu rẹ̀ mọ́ ẹ wá bá mi màá bá yìí tó yìí. Fàríyámù bàyìdá kàzá méjì wá wàzá sọ́nà ní. Tá a bá pariwo tá a bá lọ protest à ní tá a bá lọ sí ká lọ tẹ́wọ́ sọ́nà lókun. Wá sí ìlàwú ya ṣàwàlẹ̀ àrùsá kan mùsùlùmí àgbà. Ní kí la fẹ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní protest tá a pariwo káàkiri ilẹ̀. Yá kọ́ọ̀lì kọ́ọ̀lì balìkì àdèrè ìṣòro ìbálẹ̀ abẹ́lé. Àwọn akẹ́kọ̀ọ́ tó jọ wá lójú náà ní ká bẹ̀rẹ̀ ọlọ́kọ́ ṣàánú. Ọba tí ń dẹ́kun àlánú ó ti dé. Nàìjíríà náà dé wá bàrẹ̀ ọlọ́run lónìí báyìí pẹ̀lú Nàìjíríà wá bàrẹ̀ ọlọ́run. Olúwa ti ń dẹ́kun àlánú gbàdúrà wọn. Gbàdúrà wa Nàìjíríà ìyà yìí pọ̀ jù wàhálà yìí pọ̀ jù ọlọ́run. Iná àbẹ̀rẹ̀ àdúrà nínú. Àwọn ọ̀dẹ́sọ́ bàbá wa ń tẹ́. Owó kókó olúkúlù yìí tó dá àwọn ìlú ìgbìmọ̀ ọ̀rọ̀ olúkúlù èkó rẹ̀. Yìí láti ọkàn wa. Bàbá tí ń gbẹ̀kún aládùn àtàwọn ọ̀rẹ́ yáàlá. Ẹ máa yọ lọ́gbẹ́ lọ́wọ́. Àlàálà. Nítorí ìlú yẹn fẹ́ pariwo lọ́dọ̀ adá. Àlá 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 àlá. Pẹ̀lú kàdúnjẹ́ láfi bẹ̀rẹ̀. Àti omi ojú la fi ń bẹ ọlọ́run báyìí nínú owó òkú. Aláàfin ọlọ́run. Pẹ̀lú mi lójú láfi bẹ̀rẹ̀. Ẹsẹ̀ máa bì lọ́wọ́ ọkẹ́ fún bẹ́ẹ̀ náà fún Nàìjíríà àgbẹ̀gbọ́ sọ àbáwọ̀ bẹ́ẹ̀ náà fún tiwa. Pẹ̀lú mi lójú láfi bẹ̀rẹ̀. Òkú kìí ṣe pé ìwá kù kìí ṣe kó lu wá kọ́ àwa náà ní tí wọ́n náà ní àbáwọ̀ àgbàkọ́ náà yóò ṣe é. Ẹ̀wọ̀n náà kò ọ̀rọ̀ òwúrọ̀. Bí báwọn ni ó bá wa ṣe àpariwo Buhari 2015 àrùn bí ìgbówó ní máa sí lápò wa má lásìkò yìí láti 2015 náà àkàrí bá ń lò lọ náà ni ó ti gbé nínú 2015 mẹ́rin àkọ́kọ́ lọ nínú mẹ́rin kejì ẹnu tí ń lò kejì náà lọ. Yàrá bí ayé ìlànà mẹ́rin amúrìnàkọ̀ ṣàdá. Àṣìkà apá Buhari ká gbẹ́tà rẹ̀ lọ́mú sàtífíkẹ́ẹ̀tì wa mọ́mú wa náà. Bàdí àlè màmúnà kàkálí kò sí àlànà mọ́dáda. Ní gbogbo tá a bèrè ẹni tí ń gbàwé àti pásúwàtì àná lè yanjú rẹ̀ ọlọ́run. Wọ́n náà tẹ́kìlì ní àyàdìlá àtẹ̀lé bírí àwọn òṣèlú. Ọlọ́run ọba ìwọ ló tó Mẹ́kà ìwọ ló tó Mẹ̀dínà wá bá wa tó ní òlú. Wọ́n ní abúlé ìrìnàjò ẹ̀sùn àmì ìsìláì máa ń fásádá. Gbogbo wọn pátápátá la wí pátápátá wọn ní. Àtàlẹ́ àlímọ̀ ọ̀gbàkọ́ ní wọ́n tẹ́ tura àmàlẹ́. Ṣé bí Buhari bẹ láyé lẹ fi ń bá àròjọ yàrá dúrà ló ń fẹ́ ṣe ó sì kú ilẹ̀ ṣe fọ́lọ́ nígbà náà. Pàrọ̀mọ́ báyìí àkàzá nájú àwọn àzázálá ní. Ní tẹ́ ẹ fẹ́ ṣe tọ́lọ́mọ bá mi ò bá ti ṣe náà tí ò rí. Yásìrì làwọn ilé ayé ṣàwálẹ̀ àrùsáàbọ̀ mùsùlùmí àtà. Àwa
tá a bẹ̀ lọ́n fúlù wa lónìí nínú ìlú yìí náà ní ká ti gbóhùn tẹ́lẹ̀ sí ọ̀rọ̀. Yá káàdì kálíkálí kí adìrẹ kí sọ̀rọ̀ ìbálẹ̀ amọ̀lẹ́. wọlá òjò tó rọ̀ lónìí ìwọlá bá ń ṣàdúrà fúlù wa nínú ìlú yìí náà ní ká ti máa ṣe nǹkan. Ọlọ́run jọ̀wọ́ báwa dáṣọ wa. Ọlọ́run àbàbà níṣòro kò sí náà kò sómi títí ò dá kò sí security gbogbo òṣòro ní ìṣe wọ́n pátápátá. Ọlọ́run jọ̀wọ́ máa dára nínú. Sahara Reporters níjó ní làwọn fíyàwó ní ọ̀nà express Ìbàdàn ó ní èèyàn 200 náà kú sójú ọ̀nà yẹn láàrin ọdún kan ṣoṣo 1000 ni wọ́n kú sójú ọ̀nà. Ọlọ́run jọ̀wọ́ gbogbo tí wàá fẹ́ bá wà ṣe nínú ọ̀run. Bọ́ọ̀fù lókè Nàìjíríà wàhálà ni. Bọ́ọ̀lù nílẹ̀ Nàìjíríà wàhálà ni. Bọ́ọ̀mìmì Nàìjíríà wàhálà ni. Iná Nàìjíríà bá mu dé yóò tún bọ́ lẹ́kún. Tẹlifíṣàn rẹ̀ ó bàjẹ́. Wàhálà ó ṣẹlẹ̀. Kí wàá ló kùtù ọ̀ka àṣekà bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kọ̀ àgbà pé tá a bá ti pè é ìjọ tó pè é sí Mẹ́kà náà ní Mẹ́kà ti bẹ̀rẹ̀ sí ní tó ọjọ́ tó pè é sí Mẹ́kà lómi débẹ̀ ọjọ́ tó pè é sí Mẹ́kà lóúnjẹ débẹ̀ ọjọ́ tó pè é sí Mẹ́kà ní fọkànbalẹ̀ débẹ̀ irú fọkànbalẹ̀ tánàbí Ibrahim tó bẹ̀lọ́n sí Mẹ́kà tí ò wá gbó bẹ̀ máa lónìí abẹ́lọ́ọ̀rù rẹ̀ sí Nàìjíríà wà yìí ọlọ́jọ́ olójútó ọlọ́jọ́ májà sọkúnmá májà arípò òjijì òsì burúkú ọlọ́mọdé arí ebi burúkú ọlọ́mọdé arí àìsàn burúkú ọlọ́mọdé arí nínú olúwa yọ ọlọ́run. ìjà wọn tẹ̀síwá wa kakú bisimilahi rahmani rahim gbogbo dáadáa o. kòkànmí kòkànmí bí wọ́n yẹn ń ní ọmọ tàbí ẹ̀yẹ ẹlòmíì kò ṣe é bí ìgbà tó ń ṣe fúnra rẹ̀. ń ṣàdúrà fúnra rẹ̀ àní obìnrin náà fún Nàìjíríà bọ́ ọba tó kọ́lé tán bá ní títí ìfẹ́ gbàgbẹ́ ọ́ padà sọ́kún náà ni ètè tọ́ lóhùn kó. bisimilahi rahmani rahim 787 bisimilahi rahmani rahim 787. kó báyà kó tèmi nítorí sunkúnlé lórí yẹn fi lẹ́sẹ̀ gbẹ̀kẹ́ ọlọ́wọ́ yẹn gbé lára rẹ̀ a máa dẹ́díkéètì fún Nàìjíríà. gbẹ́jà wa ó ní pé aburú mọ́ nù lù yìí. 787. bisimilahi rahmani rahim 787. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ẹ ṣe fún Nàìjíríà. Ẹ bẹ̀ lọ́n fún Nàìjíríà. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ẹ bẹ̀ lọ́n fún Nàìjíríà. Àwọn ọmọ tó wà láàrin yìí ẹ mọ̀ sọ fún ọmọ kó bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Oduwani, in the name of Allah, the most beneficent and the most merciful. That is the meaning of Bismillahirrahmanirrahim. So for the children, it's not for you to love the country. It's your country of birth. You have every right here. So nobody, nowhere around the world can be compared to your own country. Inshallah, it shall be a blessing to the country. Amen. Ṣé gbogbo ọmọ Saudi ló kọ́lé ni a sì ń gbélé? Bismillahirrahmanirrahim. Fáti àtẹ̀ní ọkànlá pẹ̀lú àwọn ṣe ẹ̀yìn tẹ́ bá ti ṣe ẹ̀ṣẹ́ púpé kẹba àlẹ́kù fáti àyè tọ́lọ́pàá ní àti ìkàrí ẹ̀ Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Bismillahirrahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Bismillahirrahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين غير المغضوب عليهم ولا الضالين آمين عليهم يا جواد يا جواد يا جامع يا جواد يا جواد ìyá kọjú sí kíbílà méjì tó kọ́nà lẹ́yìn òkú àrùn láti máa wí bẹ́ẹ̀ ní oṣooṣù ọlọ́mọgbà títí yìí tí a fẹ́ wí náà. آمين بسم الله الرحمن الرحيم يا جامع يا جواد 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 يا جامع gbogbo ìlú nàìjíríà la ṣàdúrà fún gbogbo tó bá wọn lù lọ́wọ́ sí i. gbogbo ilẹ̀kùn tó ń ṣí wàhálà wọn ló lù ìkọlùwà kó lọ díẹ̀. gbogbo ẹni tó máa wà níbi lílu yìí ọ̀sẹ̀ ní gòkè tó ń ṣe iṣẹ́ tó ń sọ lọ́rọ̀ tó ń wá àná bí ìlú yìí ó ṣe bàjẹ́ náà ní olúwa kó gbàgbára lọ́wọ́. yá máa rè wá gúúsù àti kẹrin rẹ̀ iwájú àtàyìn gbogbo ọ̀nà kẹrẹ̀ ní tó wọnú ìlú ìjọlú akọlọ jogún ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. nígbà yìí lónìí àṣàdúrà fún mùsùlùmí nìkan nígbà yìí lónìí àṣàdúrà fún kìrìsìtẹ́nì nìkan nígbà yìí lónìí we are not praying for Yorùbás in Nigeria alone we are praying we are all Nigerians. Nigeria comes before every time. Inshallah Rahman, Allah subhanahu wa ta'ala shall uphold our country for us. Allah subhanahu wa ta'ala shall bless Nigeria for us. Shall bless every part of Nigeria for us. Ya Jamu ya Jawad. Ya Jami ya Jawad, 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 ya Jami ya Jaw
Another intention, please.
Please pray for our country. Pray for Nigeria. She needs your help. The country herself only the àánú. Máa wo situation tí ìlú yẹn dálẹ̀ sí ẹ lọ́rùn currently. Tó bá wo bẹ̀yẹ ju oníṣàdúrà síbẹ̀. Máa wo wàhálà tí ìlú yẹn fà sí ẹ lọ́rùn currently. Tó bá tẹ̀lé mọ́ bẹ̀yẹ nínú rẹ̀ ò ní dùn sí i. Fi tọkàntọkàn àti taratara. Fi bẹ́ẹ̀ lọ́wọ́ fún un. Ẹgbẹ́ yẹn jẹ́ mi yẹn jẹ́ wá. Ya Jami ya Jawad, 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 ya Jami ya Jaw
every state ní Nàìjíríà là ń bẹ lọ́wọ́ ìfọ̀kànbalẹ̀ sí bíbí kan ò bá gbádùn gbogbo Nàìjíríà ni ò gbádùn àwọn tó wà ní northern south of Nàìjíríà Olúwa kó fún wọn lálàáfíà àwọn ìyá wa ní east Olúwa kó gbogbo ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn tó wà ní west náà Olúwa má dààmú wa ẹgbẹ́ yẹn jẹ́ mi ò yẹ jẹ wá ẹ jẹ́ kọ́ mi sí yà. Adúgbò yá jàmù yá jọ̀wọ́ jàmù yá jọ̀wọ́ jàmù yá jọ̀wọ́. صلى الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Oya ya pariwo ọ̀rọ̀ ká lọ́pọ̀ ya Allah. Allah. Ẹ tẹ́wọ́ yìí sọ́nà ń pẹ́ Allah. Allah. Hayyo. Hayyo. Qayyum. Ajza bashai. Ajza bashai. Kun fayakunu mo fi bẹ̀rẹ̀ Ọlọ́run
nìkan lánàá tí gbogbo ẹ̀dá ń pè kóun fáyà kúrò àfibẹ̀ ọlọ́run. lónìí mi ò fẹ́ kásàdúrà lásán kásì jẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ yẹn ó gbé bẹ̀rẹ̀. ẹ lọ́ọ́ fi sínú wà, ẹ lọ́ọ́ fi sínú ṣe, ẹ lọ́ọ́ fi sínú ìrìn, ẹ lọ́ọ́ mọ̀ á pé mo sọ fún yín pé lópin ìgbà tá a bá bínú sí Nàìjíríà Ọlọ́run ò lè kẹ́ Nàìjíríà. kódà níjọ́ tí ó bá kù díẹ̀ káàtó ẹjẹ àtẹmára káwá bílẹ̀mù yẹn sọ́nà àbòmí tó bá gbé lu yìí náà ní ìlú òsì tó wú yẹn níjọ́ tó jẹ kó níjọ́ tó jẹ ìlú òsì yẹn máa wá ta wá ní. ìlú ìyà ìlú rádaràdà wo ìlú rádaràdà wo yóò máa di rádaràdà ní. báwa bá fẹ́ wá wú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká chẹ́ǹjì ẹ̀ lórí ahọ́n àwọn ọmọ wa tá a bí. tí wàhálà yẹn bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní rẹ́dí àti chẹ́ǹjì ẹ̀ tó dáwà gan àfọwọ́lọ́ kó chẹ́ǹjì ẹ̀. bọ́dà má dẹ̀ wá chẹ́ǹjì ẹ̀ bá fẹ́ kọ́lọ̀ chẹ́ǹjì ẹ̀ kì í ṣàdúrà nìkan. a kọjú sọ́lọ́ o lẹ́yìn tá a bá ṣàdúrà tán fúnra wa a máa bí ẹlẹ́rìí mò ń bì wọ́n náà tó ń kò nílé ní àtiwọ́ tó ń gbọ́ mi wípé jẹ́nu àwọn tó ń gbé Nàìjíríà sókè ní àdúgbò àwọn tó ń bàjẹ́. látòní lọ èmi náà bá fẹ́ mú Nàìjíríà ò ní mú un mọ́ èyí tẹ́ ń bàjẹ́ ló máa mú. Àmín ya Allah ya Rabbal alamin. àbí ṣé mò ń ṣàdúrà kò ṣe ni. látòní lọ ìbáàjẹ́ àfáà ló ń bẹ lábẹ́ kí Nàìjíríà ọmọ bàjẹ́ ìbáàjẹ́ wòlíì. mi ò sọ̀rọ̀ pásì kan mi ò lè sọ̀rọ̀ olóṣèlú kan mo ò lè sọ̀rọ̀ tíráìbù kan ọ̀rọ̀ mi is a national observation mo generalize ẹ̀ wípé látòní lọ mo sọ pẹ̀lú àṣẹ tọ́lọ̀ fún èmi náà gbogbo èpè tó máa ń ṣẹ́kù Nàìjíríà níbi tó máa ti tí n bá ti wà kò ní mú Nàìjíríà mọ́. Àmín ya Allah. àwọn tó bá bà á jẹ́ lè pè yóò máa mú. Àmín ya Allah. Àmín. ìyàtọ̀ ń bẹ láàrin olóṣèlú àti ìlú tí ò bá sí ìlú kò sí tọ́lọ́ṣèlú fẹ́ ṣe. Allah. Get it right in your senses. ọ̀tọ̀ ni olóṣèlú ọ̀tọ̀ ni ìlú. Allah. bí o bá sí ìlú òṣèlú ò ní tó fẹ́ ṣe ẹ̀yin náà ní òṣè ìlú yẹn tó fẹ́ ṣe ìlú dájú tó wá ṣèlú bá wá ṣe ṣé ìlú làwọn máa fi ya ẹ̀ jẹ. àwọn tó ń ṣe ìlú tó ń ṣe tí ò da pẹ̀lú ìlú yẹn tá a bá ṣe ṣé ìlú ló yẹ kó bá jìyà ẹ̀ Nàìjíríà ni wọ́n ṣe pé fún Nàìjíríà yẹn kò lè dá o ti jẹ o mọ̀ pé ara ẹ̀ ló ṣe pé fún àtẹnijẹ dẹ́rẹ́sẹ̀ tó ń bọ̀. gbogbo ẹ̀yin jẹ̀ máa tẹ̀mí tẹ̀lé Muhammadu Rasulullah Sallallahu alayhi wa sallam. tẹ̀lé Baliuda all around the world. má máa bá wọn sọ níbi tó o bá ti wà mọ́ ibi tó bá ti ń ṣépè fún Nàìjíríà gbogbo ibi tó bá ti wà kò ní mú ìlú yẹn àwọn tó ń bàjẹ́ ló máa mú. Amina. ẹlòmí ò lè ṣàdúrà dáadáa. Àmín. tó tó ní gbọ́dọ̀ àti gbogbo wo díẹ̀. tọ́ ìwọ tó ń gbé wọn ẹlẹ́rìí pé kó lọ gbára Ọlọ́run wàhálà lùbáríkà nìṣẹ́ wàhálà lùbáríkà nìṣẹ́ ó ń ṣàdúrà fọmọ yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ o tó wá ní Nàìjíríà yẹn ò ní dá ìlú òsì ní ìlú rádaràdá ní ọmọ tó ṣàdúrà fún mẹ́nìsì ọmọ yẹn bá dá lùbáríkà tán èpè tí o tún ṣe fún Nàìjíríà tó bá ti nígbàgbọ́ kájúà tó ṣe fún ọmọ rẹ máa gbà èpè tó ṣe fún Nàìjíríà náà ò gbà tó bá máa gbà ọ lè jẹ́ ọmọ yẹn náà yóò tún padà sí ọmọ yẹn bá dá lùbáríkà yóò ní sẹ́ńtò tó
àbílẹ̀ kọ́ àwọn kidnappers yóò bá tún pè tẹ́bí wọn ló ní ìlú rẹ̀ dáadáa ni wọ́n máa bèrè pé ẹ lọ kó 50 million wá. mẹ́sẹ̀gì tèmi fún gbogbo nation ẹ má ṣe pé fún ìlú yìí mọ́. má dẹ̀ ṣe pé fún Nàìjíríà tí mo bá wà ọmọ Amẹ́ríkà ò kì í ṣe pé fún Amẹ́ríkà ọmọ London ò kì í ṣe pé fún London wọn náà má ṣe pé fún Nàìjíríà mọ́ èyí tẹ̀lé wà lábúrò náà ẹ máa fàdúrà ránṣẹ́ sí ni o. ẹ ṣe fowó ránṣẹ́ sílé. náà ṣe fowó ránṣẹ́ ẹ máa fàdúrà náà ránṣẹ́. ẹ mọ̀ pé ẹnìkan ò nídìí àti fún yín níwèé níbí báyìí. ọ̀fẹ́ lẹ máa wọlé ọ̀fẹ́ lẹ máa jáde. ọmọ onílẹ̀ ní gbogbo wa nílùú yìí ibi ilẹ̀ gbogbo wa wà lójú náà. Am I making sense? Of course you are, sir. Kí ni wọ́n pè wá? Ọmọ onílẹ̀. Forget báwọn mẹ́ta lè lẹ́kọ̀ọ́ ọmọ onílẹ̀ lèmi náà ní lọ́rí. Abilẹ̀ bàbá tí wà lẹ̀. Kálọ̀ Kwara ilẹ̀ wà. Ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. Ará Ìjẹ̀bú náà ọmọ onílẹ̀ ni. Ará Abẹ́òkúta ọmọ onílẹ̀ ni. Inshallah. Nàìjíríà nìkan ló ti lè kílèmù ọmọ onílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ọmọ onílùú lẹ̀ mọ̀ kílèmù ẹ̀ lè kílèmù ọmọ onílẹ̀. Bá ń pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. Ọmọ onílùú wọ́n sì máa fọkàn yẹn hàn. Ọmọ onílùú àgbà sí ìlú àjọ gbẹ́bẹ̀ ni ó yàtọ̀ sí pé ọmọ onílẹ̀ tó forí ẹ̀ sọlẹ̀ sínú ìlú yẹn. Àwọn tó ń gbé Amẹ́ríkà gbogbo ẹni mo lè fi sọ àtàwọn tó ń gbé London kò síbi tó wọ́ ti dùn náà tó Nàìjíríà yìí. Ó wà ní December àti wọ́n máa kí ọ. Ó gbọ́ kò síbi tó wọ́ ti dùn náà tó dùn náà ní swag. Ó tẹ̀gbà tó bá nílò ẹ̀yìn àwọn èèyàn ra ẹ̀wọ̀n rẹ̀ rí ẹ̀. Adéga ni wọ́n wọ kí. Adéga ni. Kádìkà ni wọ́n máa wọ̀ káàkiri. Kánfàsì. Nàìjíríà ló yẹ ti wo pé lẹ́sìn mo fẹ́ wọlé ni. Tẹ́lẹ̀. Eléyìí mo fẹ́ wọlé. Gbogbo tó yẹ kí ìlú ìfi rọrùn fún wa lọ́wọ́ ṣe ooru wa kò pọ̀ jù omi wa kò pọ̀ jù wàhálà wa ìtò wa dàrú gẹ́gẹ́ níbẹ̀ ó ní mo fi ká tọ́ka sí. Ní Nàìjíríà nígbà wàhálà ṣẹlẹ̀ ní South Africa àwọn ọmọ obìnrin South Africa wá ń jáde wọ́n ní àwọn lọ́ọ̀fù Nàìjíríà mẹ́rin torí pé wọ́n mọ obìnrin tọ́jú wọ́n dẹ̀ máa ń fáìn gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. Ó ka nǹkan bíi mẹ́sàn-án tí Nàìjíríà sì ní tó yẹ pé àbí má ní ẹni tí ò bá mara mú Nàìjíríà. Pariwo lọ dáadáa. Allahu Akbar kabira. Burú lókè burú sálẹ̀. Nàìjíríà àyájú náà. Ó ní Nàìjíríà wọ́n mara wọ́n máa ń fáìn wọ́n sì mọ̀ tọ́jú obìnrin ṣe. Ṣé báwọn ọmọ ìlú kan ni wọ́n kọ̀mẹ́ndì àwọn ìlú wa yẹn níbi tẹ́ ó ní wọ́n tún wà hard working. Nàìjà wàláhì ó dà lọ́mọdẹ̀gbẹ́ o gbogbo àwọn ọmọ ìyàwó tẹ̀lé kiri yẹn kò sọ́mọ tó máa wà lọ léèwé tí ó sọ pé tọ̀ wọ́n máa ní tó bá di dọ́là pé lọ́fẹ́ ní tó ní ìyàwó wọ èyí o. Gbogbo wọn lọ ti wọ aṣọ pilot fún nígbà tí wọ́n ṣe career day. Gbogbo àwọn ọmọdé wọ aṣọ nọ́ọ̀sì àti dókítà fún sẹ́wọ̀n bá dísò ní padà ń ṣe lẹ́nìí. Ẹgbọ́n lọ tóbi. Ìtumọ̀ sí ni pé níbẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé àwọn ọmọ yẹn ó ní ambition tí wọ́n nọ́ọ̀sì. Ìlú ló ń sọ ẹlòmíì síbi tó wù ìlú ló lù ẹlòmíì. Ló wá di pé mọ́sálásí pọ̀ kò sí èèyàn bẹ̀ ṣọ́ọ̀ṣì pọ̀ àwọn èèyàn wá bẹ̀ mọ́ dáadáa. Ẹ̀sìn kẹta tó tún wá introduce Nàìjíríà ní sí klọ́ọ̀bù ni. Klọ́ọ̀bù lẹ́sìn kẹta. Pariwo ló dáná.
ẹ̀sìn mọ́bí òkú. ìyẹn ẹ̀sìn pàrònú rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ìlú yìí tí wàá dà orúkọ débi pé tó serious ọmọ nàìjíríà ò ní mú serious. ẹni àjò ní ti máa mú dùn ní sinmi jọ jímọ̀jímọ̀ club house. àwọn tí wọ́n á ní ṣe lọ́jọ́ kan ọjọ́ mẹ́ta ni láti jímọ̀. bẹ́ẹ̀ bá wà lórí social media ọ̀rọ̀ tó bá kan ọ̀rọ̀ nàìjíríà ẹ̀rì níwọ̀n balẹ̀ ẹ̀rì àwọn tí wọ́n gbé lérí mẹ́ àmọ́ ọ̀rọ̀ tí ó kàn wá ẹ̀rì wọ́n ti mọ tàkùtò rẹ̀ káàkiri nígbà tó yàn àti lísì ìjàngbò ní gbogbo nàìjíríà ló mọ̀ pé àwọn méjì kan jà àwọn èèyàn ń bọ́ sórí pé wọ́n máa ń ti lóríṣiríṣi ẹ̀rì kọ́nà nàìjíríà ṣẹlẹ̀ wọ́n mọ̀ sí bọ́ni wọ́n mọ̀ sí nǹkan mìíràn. Látọ̀dé lọ, I pledge Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria. My strength. Ṣé báyìí, ṣé báyìí. Ẹ dúró, ṣé èmi ò mọ sáàbù Nàìjíríà báyìí? Ẹ sọ̀rọ̀, ṣùgbọ́n ṣé mi mọ sáàbù Nàìjíríà báyìí? Mo ń sáàbù Nàìjíríà pẹ̀lú dátà mi. Ebi mo ra Nàìjíríà kọ́ ra fún mi. Mo sábà Nàìjíríà pẹ̀lú tí mo pín fún yín. Ebi mo ra Nàìjíríà kọ́ ra fún mi. Mo sábà Nàìjíríà pẹ̀lú làákàyè mi. Mo sọ pé ẹ má ṣe pé fún Nàìjíríà mọ́. Mo sábà Nàìjíríà pẹ̀lú spiritual power tọ́lọ̀ fún mi. Mo ń ṣàdúrà pé ìfọ̀kànbalẹ̀ máa wọnú ìlú yìí to serve Nigeria with all my strength. Campaign fún Nàìjíríà. Mi ò campaign fún pàtì kẹ̀kẹ́ náà. Gbogbo campaign fún kíni? Nàìjíríà. Ní agbára Ọlọ́run. Gbogbo jọ̀mọ́ tó bá ti ń tẹ̀lé wa, ó gbọ́dọ̀ mọ̀ pé ànàìjírí ni wa. Sheikh Adam Abdullahi Al-Alori. Rahimahullahu ta'ala. Ṣé òun náà jẹ́ káwọn èèyàn mọ̀ tó bá ti lọ jáde kúrò ní Nàìjíríà? Wọ́n ní Zara wọn kọ́ mọ̀ pé wọ́n ní Adam Abdullahi Al-Alori An-Nàìjírí tó bá wà ní Cairo. Àsùdání náà máa ń pè wọ́n tẹ́lẹ̀. Ògbó Àsùdání náà máa ń pè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yóò ní rárá ẹ má dàá papọ̀ mi ò sọmọ Sùdánì. Bàbá alágége ni mo ń sọ o, wọ́n máa ní Adam Abdullahi An-Nàìjírí. Tó bá wà ní Cairo àbí tó bá ṣe kálá Áfíríkà. Wọ́n bá ti wá jáde kó mẹ̀yẹ tó lọ sí kọ́ńtínẹ́ǹtì mi. Sheikh Adam máa ní ẹ pè ní Adam Abdullahi Al-Ilori An-Nàìjírí Al-Ifriqi. Oníwà bú ọwọ́ tọ́jú Nàìjíríà bá mọ́ sápò. Àwọn tẹ́lẹ̀ ń ba orúkọ Nàìjíríà jẹ́ lápúrọ́dù yìí, àwọn tí wọ́n proud pẹ̀lú orúkọ yẹn. Nítorí bá ṣẹ́ríṣì ò ní fẹ́ kó bàjẹ́. Orúkọ wa bàjẹ́ káàkiri gbogbo àbáláyé. Nàìjíríà wọ́n lè ṣe dáadáa ní àwọn ìlú míì. Ní àwọn ìlú tó ti ń ṣe ọ̀lú tọ́jú ọmọ Nàìjíríà nílùú míì, àwọn ẹ̀rẹ́ náà pariwo pé Nàìjíríà sì wá. Mo ń wo fídíò alájà kan, alájà Aisha Bakuri lórí Facebook jọ kan. Ó sọ pé òun lọ sí hospital kan ní London. Wọ́n ní tó yà wọ́n lẹ́nu lórí pé majority àwọn doctors tó ń bá ní hospital ní London ó di àwọn Nigerians. Ní London ó ní ọ̀pọ̀lọpọ̀ doctors Nigeria ló wà ní wọ́ọ̀dù tó ń bá níjọ́ yẹn ó nínú òun dùn wọn ni she is proud to be a Nigerian. But question mi ni pé níjọ́ yẹn tó lọ sáwọn tó ń bá wà proud to be a Nigerian sáwọn doctor tó wà ń bẹ̀ ṣé wọ́n jẹ́ àwọn ìlú mọ̀ pé Nigeria làwọn. Ìjọ tó máa Ghana bá ti ní làákà ìlé ni pé ẹni ìdí ẹ̀ nílùú yìí yóò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ghana lòun ti wá o ògo Ghana lòun. Àwọn tá ń bà á jẹ́ tá ń bá ń forúkọ wá bà á jẹ́ kí ló dé ẹ̀wá tá ń tún ṣe tá a máa fà á káàkiri. Ọmọ yẹn lọ ní Joshua ọlọ́mọ àtúnṣe àlékún dáadáa fún. Joshua. Ìjọ́jẹ́ kí n fẹ́ràn rẹ̀ nìyẹn. Afẹsẹ̀ kù bí odò. Ọmọ English ni England ló jà fún gbogbo omi tó bá ti fẹ́ lọ jà sẹ́ tí a máa ti gbé flag England
yóò tún wá gbé ti Nàìjíríà sẹ́gbẹ̀ẹ́. ọmọ Ondo ẹ̀rọ gẹ́gẹ́. ọmọ Ondo ni mí. Ondo ọkàtọ́ka. ọmọ Nàìjíríà ni mí. wọ́n ti jẹ́ káwọn èèyàn máa sọ káàkiri bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa lẹ́nu láti máa ṣe bẹ́ẹ̀ ẹ kó àwọn ọmọ wa. ẹ má máa sọ̀tọ̀ ìgbà táwọn lọ́wọ́ dàbí irú ìgbà tí kíní kan dàbí irú ìjọ òde tó fẹ́ mú fún ọmọ yẹn. ẹ kí ọlọ́kínú ní òdùn dáadáa. láàrin ìfẹ́ dùkẹ́ ní sìn ẹja dàníyàn. Àníyàn. kúkú àtẹ̀ní fáńtì àbẹ́jẹ pé mi ni máa ṣe. Àníyàn. ni máa fi ṣe kúkú àgbẹ̀mọ́ àgbẹ̀ tó ní. Inshallah. fún Nàìjíríà Ọlọ́run bá wa sọ̀rọ̀ dẹ̀rọ̀. ọ̀ya ẹ̀tẹ̀wọ̀ yìí. Ẹ̀tẹ́wọ́. Tẹ́wọ́ máa ronú pé Nàìjíríà fún ẹni kankan tí mo ní kó mọ fún ládùúgbà yìí. máa wo bẹ́ẹ̀ ní tí mo ní o béèrè fún yẹn tó bá dáhùn tán Nàìjíríà padà fún ẹni tó ju tí wọ́n fẹ́ béèrè lọ. yóò fún ẹ bẹ́ẹ̀. àwọn àrọ́mọdọ́mọ yín ó ba ọkàn wọn máa balẹ̀ kò ní sí gbogbo wàhálà à ń jí ní gbé yìí tó tún dá kí lè lẹ́sẹ̀ tiwa àwọn bàbá wa complain tó fi lọ ní tó fi kú àwọn bá sàlù àlá tó ń lé àlùwàlá ọ̀rọ̀ Nàìjíríà ni wọ́n dà á lẹ̀ kátó wọnú mọ́ṣáláṣí. Asọ̀rọ̀ Babangida fa àtàbà. a máa kírun tán táwọn bọ́ sí faranda mọ́ṣáláṣí ọ̀rọ̀ Nàìjíríà ni wọ́n sọ wọ́n complain wọ́n fi kú ni ṣé èyí náà ni màá tún fi lẹ̀ fáwọn ọmọ ni. gbogbo òdòdó tó ń da nínú ìlú yìí ará àta ló ń jẹ àǹfààní ẹ̀. ọmọ South Africa à ń complain pé a ní health system tó wà òkè ní Nàìjíríà wọ́n dẹ̀ lè ka ìlú bíi mẹ́rin fún yín tó gbé àwọn doctors tí wọ́n lágbára ń bẹ̀ Nàìjíríà sì ni wọ́n kí ló ṣẹlẹ̀. nígbà tí xenophobia yẹn ṣẹlẹ̀ ní òní ọmọ South Africa obìnrin ni ó dìde ó ní àánú àwọn ọmọ ìlú ọkùnrin ni ó ní àánú àwọn ọmọ South Africa tí wọ́n lé àwọn Nàìjíríà sí lọ ó ní àánú wọn ń ṣe òun ó lẹ́yìn tó gbé ẹ̀ láyé tó bá ti di weekend nísìn ẹ̀ máa lọ mutí ni mọ́tò máa gbá yín ni wá di wọ́n àwọn olùyìn lọ sọ síta ni wọ́n wá dárúkọ síta yẹn ó ní gbogbo dókítà tó wà ń bẹ̀ ó ní Nàìjíríà sí ó ní dábàá lẹ́ẹ̀fẹ́ Nàìjíríà sí mọ́tò bá lé wọn kú o táyì ìwé Nàìjíríà ló máa mọ nǹkan dẹnu tányẹnyẹ bàbá bẹ kàwé ẹ máa kà á bó o ní kẹkẹ ṣe bó o mọ wọlé sóyún ká Nàìjíríà ni kò sí irú tá a lọ kọ́ Nàìjíríà tá a ní kúndókè ẹ̀sẹ̀ la tún jà yẹn àní Basali àní Peter àtúní Joshua. Àgbà WBC. ó yẹ ní kéwú náà ní ká lọ kéwú Nàìjíríà mọ̀ ẹ́ dájú àní Adam Abdullahi lórí. ẹni tó ń design fún BMW ǹjẹ́ àmọ̀ pé Salisu kan ọmọ Haúsá ni tó ń design mọ́tò yẹn. gbogbo ta lè fi láti barika ta lè fi jẹ́ èèyàn nípa gbogbo ẹ̀ ló wà. tí yaba dé wo tó bá di pé ẹ jẹ́ ká máa manufacture kan ẹ fi yẹn fáwọn ọmọ ìyá wa nílẹ̀ Ìgbò ẹ lọ sí abá. Gbogbo tó wà láyé lẹ́nu fẹ́kì èèyàn fẹ́kì náà ti sè àwọn tó lè fi ọpọlọ ṣe fẹ́ẹ̀kì jáde tábàrí sponsor pé original ní kò ṣe àáfún olówó Nàìjíríà wọ́n máa produce ẹ̀. ọmọ yìí bò. abẹ́ dá kaba yà abẹ́ ṣe kaba ẹ fún wọn lè fún wọn ní ọ̀nà abá wọ́n máa gbé jáde tí ọ̀rọ̀ bá abẹ́ jẹun ẹ fi lè sọ́dọ̀ àwọn Haúsá. àgbẹ̀. ó lè jẹ iṣu wọn tán. ó gbọ́ tó bá wá di pé tọ̀ ẹ̀ láńkà yìí náà ni ẹ fi lè fún ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá. a ní àwọn ọ̀jọ̀gbọ́n ha ẹ̀ kí Ọlọ́run dáadáa Ọlọ́run bless Nàìjíríà Yorùbá tọrọ ọba dàrú tán tẹ àwọn Yorùbá ni wọn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àwòsùn báyìí àwọn àwòye báyìí ẹ bọ́ síbí báyìí ẹsẹ̀ síbí báyìí
làákàyè àwọn oníṣẹ́ sájà o. Yorùbá ò ní bẹ́ẹ̀ ṣe sájà. àmọ́ Ẹgbẹ́ ni ọlọ́run dáadáa. ilé yìí ń dàrú abẹ́ Tó bá ti bá já sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí la ní nínú yẹn, ẹ sọ fún mi pé kí ló fìyà jẹ wá? Kí ló kù tá a nídìí? Nínú Nàìjíríà yìí, kò sí wòlíì tó mọ̀ ọ̀rọ̀ sọ tó wòlíì Yorùbá. wòlíì Ẹ gbọ́, ọ̀yá ẹjẹ́ àkọ́mítì pásítọ̀ tó mọ̀ ọ̀rọ̀ sọ bí pásítọ̀ Yorùbá ẹ mú jáde. ẹ lọ gbogbo yíbo jáde ìsàdúrà òyìnbó bó ti bá. Pásítọ̀ Genesis ló sọ̀rọ̀ kan lórí kíní jòní. bẹ́ẹ̀ni Ó sọ ọ̀rọ̀ illustration. Ó fi mú ọ̀rọ̀ àkàwé ọ̀rọ̀. Kò sí irú èdè tó lè fi irú kan mú yẹn jáde tí wàá understand yẹn láíláí àfẹ́dẹ́ Yorùbá. Ìjì wa ń jà. Ìjì wa ń jà. igi ọ̀sán agbórí ló. Igi ọsàn ó wá ń bàjá. Ó wá ń gbàṣẹ para rẹ̀. Gbogbo tó wà lára yìí. Ó wá ń jábọ́. Ó wá ń jábọ́. Ọ̀pẹ wá ní bẹ́ẹ̀ à. Wèrè ló dé yìí. Ó ṣe kí ni? àwọn yẹn lè sọ fún mi. Ẹ pariwo ọlọ́dà rẹ̀. Yorùbá nìyẹn. Yorùbá nù ni ẹ̀dàgùn ọlọ́run kẹwàá lóyún. Wá sọ fún mi nínú nǹkan bíi mẹ́wẹ̀ẹ̀wá tí mo ń sọ yìí, àwọn aráàlú mi wọ́n lọ ń fowó ra àwọn ẹlòmíín wá sílùú wọn ni láti géètì rẹ̀. Ìyẹn ló fà á fẹ́ gbọ́mọ Nàìjíríà sí wà l'Amẹ́ríkà wọn ráyé ṣe ibùdókọ̀ Amẹ́ríkà mi lọ. Ibi tí ó ti dààmú Nàìjíríà kó tó rí visa Amẹ́ríkà. Ó débẹ̀ yẹ tán nọ́ọ̀sì tí ò kọ́ rí níbẹ̀rẹ̀ ayé rẹ̀. Ó sì lọ kọ́ láàrin ọdún bíi 2 sí 3. Ó sì tún fẹ́ mọ ẹja àwọn tó wọ́n fi gbogbo yí ayé wọn ṣe lọ. ọmọ olùsí máa ń gbé lórí. Ọlọ́jọ́ ṣàánú wa. àmín. Ọmọ Nàìjíríà máa gbé lórí. orí wa pé o. Ọ̀rọ̀ wa kọjá ajá yòókù. Mo lẹ́nìkan tó ti sọ fún mi ní pé Dubai bí Dubai ṣe tó yẹn lẹ́nu. Wọ́n ní sábà withdraw gbogbo investment Nàìjíríà kúrò ní Dubai. Bí Dubai ṣe lágbára tó yẹn, wọ́n máa mọ̀ pé ìkẹsẹ̀. Grand competition world Nigeria láti lọ mẹ́rin Nigeria. Atúlówó. The richest African man, Nigeria. The richest African woman, Nigeria. Láti ọdún mo ti délé ayé ọ̀rọ̀ Nàìjíríà ò dòmí tó èmi yìí rí. Gbogbo October 1st yẹn bá ní òjò máa rọ̀. Ọlọ́run máa tún ṣe ànímọ̀fẹ́ kẹ́yìn. Ìjẹ́ wá dé ọdún ọ̀tá ló dé sí mílíọ̀nù. October 1st. ọlọ́run gbà wá o. Ọlọ́run wọlé àgbẹ̀bí kò ṣàánú wa. Wọlé àwọn sọ́dún láì kó sì kẹ́ wa. Mi gbọ́. Mágbé bá tí a lè jẹ nísìn. Ọlọ́kan lè jẹ ní. Wọlé àyí tí mo ké nínú láti inú mi tí mi ò tó rí politician kan ṣe. Lálẹ́ ànágbà tó mo sọ̀rọ̀ tán lórí Facebook mo sọ fún gbogbo àwọn pàrọ̀ platform yẹn pé tẹ́ ẹ bá ti jí láàárọ̀ ọ̀la ẹ bá ti ká ṣùgbọ́n àtàn ẹ ṣàdúrà kọ́nà bí fati àlọ́ pé àwọn ọmọ rẹ pé let us pray for our country. Wọ́n ẹgbẹ́ fati àti ẹ̀ ṣe fún lónìí. Èpè tó ń gbà lónìí ní 365 days lójoojúmọ́ yìí ó tó ẹ fàdúrà kan náà ó ti ẹ̀ gbádùn rẹ̀. Àdúrà tí mo ń ṣe kárakára yìí tó ṣe bí mo ní owó àdúrà tí mo fẹ́ ó ṣe bí tí bá fẹ́ tẹ́lẹ̀ sí máa gbọ́ ọ̀rọ̀ Buhari nàbí wọ́n sọ fún mi pé mo ti ní líǹkì lọ́dọ̀ Sanwó-Olú. Ntí jàdúrà nìyẹn wọn ẹ̀rẹ́ mi àmọ́ àdébí sallallahu ta'ala alaihi wa sallam ẹ yọ kó àdébí kí ló bí ó dùn dára ìjọ àdébí dé Mẹdínà àdébí fi gbogbo ààyè wọn ó fi dìfẹ́ǹdì ìlú yẹn ni pé ṣé ẹ ti gbèmí láàyè ní àyè lóòótọ́ ọmọ Mẹ́kà ní mí àmọ́ mi lẹ́nu bẹ́ẹ̀ àmọ́ Mẹdínà tí mo ti lẹ́nu yìí gbogbo nǹkan tí máa dìfẹ́ǹdì dignity ìlú yìí ó ní máa ṣe
ọ̀gá rẹ̀ ní fún mi wọ́n. Tẹ́ bá ti yòówó ànábì yẹn ní dààmú mọ́. Tẹ́ bá ti yòówó ànábì yẹn ní rí nira mọ́. Ànábì gbogbo ogun tó ń bọ̀. Gbogbo ogun tó ń bọ̀ nígbà tá ànábì wà Mádínà. Ànábì máa ní no. Ogun ò ní wọlé ẹja lọ pàdé ẹ̀ níta. Èyí túmọ̀ sí pé ànábì sọ pé kàkà tí wàhálà máa fi bá ìlú táwọn wà yẹn kó má jẹ́ sojú àwọn káwọn lọ pàdé wàhálà yẹn bí wàhálà yẹn bá pa àwọn lọ ó ṣẹ̀ṣẹ̀ mọ́ wá wọlé. Hallelujah. Hallelujah. Ṣé tẹ́lifíà kan lágbára tó bá yẹn ó lè sọ pé ó ń tẹ̀lé ànábì ó ń tẹ̀lé Jésù ìwọ lè ṣe irú ẹ̀ ẹni tá ń tẹ̀lé ló ń ṣe yẹn. Mádínà ò ní owó ànábì ò ní royalty tó ń gbà ní Mádínà ńgbà náà bọ̀ ṣé ìlú tí mo wà ní màá defend the dignity rẹ̀ ànábì lè ṣe sacrifice ara wọn àti gbogbo ẹ̀ tó bá tẹ̀lé wọn èmi náà ṣe sacrifice gbogbo jẹ̀mọ́ àlùdà látòní lọ àti Muhammadu Rasulullah. Tẹ́ bá ti wà níbi lẹ́tí ń ṣépè fún Nàìjíríà ẹ mọ́ sàmì mọ́. Ẹ máa fi ẹnu yí Ìbàdàn ni ẹsẹ bọ́lọ̀kọ́lọ́hún chẹ́ǹtì ẹ̀ ni. Àní dààmú mọ́ o. Ní Ọlọ́run wọlá pé èmi ò kó lọ́wọ́ ẹnìkan tó fi ṣàdúrà yìí sílùú yìí bá dá tán àtẹ̀mí àtàrọ́mọdọ́mọ tèmi náà lọ́mọ jẹ́ mọ̀ nira bẹ̀ mọ́. Nítorí bí mi ilé síbẹ̀ nínú ẹ̀kọ́ ní ẹ̀jẹ̀ dọ́là yẹn. Yóò sì dá alátọ́jú tiwa yìí náà ni. Lójú wa ni mo ti fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní dá. Máa bá ilẹ̀ gábùdọ̀ sí àìní. Ìlànà máa bá mi ò lè ṣe láàrin ká ṣẹ́jú ká pàdé. Wá sí bá ti yá. Tá a bá ní ká ṣẹ́jú ká pàdé bí wọ́n ṣe rò kó dàrú yìí Ọlọ́run ti ṣe tó dùn bẹ́ẹ̀ lọ. Nígbà ìlú làwọn mi ní àlè ìlà àlè. Ìlú wo lẹ́yìn rí láyé rí tí ó dàrú rí kó tó padà tò Másárì dàrú rí gbogbo òlu pátápátá bọ́lọ̀ ń bá fẹ́ ṣe tá àti yanjú ẹ̀ ọba àmì apẹ̀tù sẹ́nì kan ṣoṣo yóò sì máa ṣe téèyàn mẹ́wàá òrìṣẹ́ lẹ́ẹ̀kan náà. Ẹ bá pariwo Ọlọ́run àdá. Ẹ yà tẹ́wọ́. Ẹ dà níyàn bí Nàìjíríà bá ti ń dá kí sí ẹ náà máa dá mẹ́. Àṣẹ ọ̀rọ̀ tòní nìyẹn. Kó máa kó lu tòní nìyẹn. Ọlọ́run jẹ́ fúláìsì dàgúdá ní Ọlọ́run yóò pè pa. Láyé àti láti kìyà. Mo sọ fún ẹ pé tó bá dijọ́ pé dàrí kìyà mọ̀ báwọn máa lè jẹ́ kẹ́kẹ́ bẹ́ẹ̀ ní passport green ni passport. Kò sí UK lọ́yẹ̀ kò sí Amẹ́ríkà. Ọlọ́run ó yẹ yẹ blue àti red passport jọ yìí green ló kù green táwọn àti bàjẹ́ látàyè. Ẹyẹ wà nínú ẹ yóò wà láti yẹ mi o. Wà láti tọ̀ eré. Mẹ́mà ẹ̀sẹ̀ àwọn àlà ó tún wà bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Ẹ̀dà níyà fún Nàìjíríà ẹ tọrọ gbogbo owó tó débi bí ọ̀rì oríire sínú rẹ̀ orí lágbára Ọlọ́run. Tí ẹ dán wò sọmọ pé tí máa gbẹ sí tí mo ní mo ṣàdúrà fún ara rẹ tí ẹ ṣàdúrà fún Nàìjíríà wò lẹ́nu kọ́ wá wo tó lọ́wọ́ sínú ayé tiẹ̀ náà. Ṣé wo ló ní iṣẹ́ aládùúgbò tó pọ̀ tá à ń ṣe fúnra wa ìlú ni ò tí tó ọkàn máa yan lábílà ìyá ọmọ lọ́wọ́ máa fèsì ọ̀ní fèsì ayé máa bọ́ fèsì ayé ni. wọ́n ní wọn kẹ́ kí nǹkan Saudi kan dúró kí wọ́n ṣàdúrà bá ti ṣe yìí ẹnìkan sọ ní oní kò sọ́sọ́ láti Saudi ó ní yóò ṣe sí orí ẹ̀ gbálẹ̀ ni. Kò sí bàbá àdínì. Kí ló fẹ́? Aṣíwájú àdínì kò sí. Kákìrù kẹjáde ni wọn gbogbo tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìjọba ti ń ṣe. Oúnjẹ ní yàrá tí fún 1,000. Táwọn àtọ́já sí pé wàláì kò ṣe òjẹ ní Nàìjíríà. Ẹlòmíì mọ̀ pé wàláì èyí mọ̀ sọ̀rọ̀ ẹ tó kàwé tó ní báyìí lọ́wọ́ yóò mọ̀ ní wàláì Ọlọ́run ní sáájú mi o. Àdúrà ló gbé mi dúró. Ẹ̀dà níyà fún Nàìjíríà
alhamdulillahi rabbil alamin. ọba tó ní fáàtì àbáwá tòlú ayé ọlọ́run. bismillahir rahmanir rahim. àpèrè ọlọ́run ọba kùránì. alhamdulillahi rabbil alamin. àpèrè sínú ọdún yìí olúwa yóò tó. bismillahir rahmanir rahim. abẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun nù rẹ̀. alhamdulillahi rabbil alamin rahmanir rahim. ọlọ́mọdé àríbàbíjẹ́ nù ọdún yìí mọ́ ọlọ́run. bismillahir rahmanir rahim. àpèrè ọlọ́run tó dá Nàìjíríà. alhamdulillahi rabbil alamin. ọjọ́ kọ́lọ̀ ó jásọ́gbẹ́ nù lóyè. rahmanir rahim. ọba àlàyé tí ò ní kú àgbọ́nì. allahumma amin. ọlọ́mọba àyè àgbọ́nì sáà. bismillahir rahmanir rahim. alábẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ rí ọlọ́run. alhamdulillahi rabbil alamin. ọjọ́ kọ́lọ̀ ó jásọ́gbẹ́ nù Nàìjíríà. rahmanir rahim maliki yawmiddin. májà àríkú òjijì májà aláìsàn burúkú ọlọ́run. iyyaka na'budu wa iyyaka nasta'in. amin. gbogbo tí Nàìjíríà bàjẹ́ nù ayé oníkálukú ọlọ́run yóò máa tó. alhamdulillahi rabbil alamin. ọjọ́ kọ́lọ̀ ó jásọ́gbẹ́ nù lóyè ọlọ́run. rahmanir rahim. jẹ́ kí ẹkọ́nọ́mì ìwájú bọ́ sójú ẹ̀. maliki yawmiddin. májà dààmú lórí ẹkọ́nọ́mì ìwà máa ọlọ́run. iyyaka na'budu wa iyyaka nasta'in. gbogbo ètò olúwàjọ́ gba ṣíṣe ọlọ́run. ihdina siratal mustaqim. àwọn tábà ti jòkó sínú ọ̀gá àyẹ̀jẹ́ máa ń siratal ladhina an'amta alayhim. ọlọ́run májà sínú májà sọnù mọ́ غير ọlọ́run. المغضوب عليهم ولا الضالين آمين. ọba àlàyé ṣàánú gbogbo wa pátápátá nù بسم الله الرحمن الرحيم. níbi tá a fẹ́ sálọ ọlọ́run. اللهم آمين. gbogbo ṣe ń ṣẹlẹ̀ tó mà dínkù ní àwọn èèyàn sì gbé بسم bẹ́ẹ̀. الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آمين. ọbí boko haram ṣe bá mi lókèrè jẹ́ tó àwọn nǹkan sì gbé bẹ́ẹ̀ wọ́n بسم ṣe gbé الله bẹ́ẹ̀ lọ. الرحمن الرحيم الحمد لله رب العالمين آمين. tó bá bàjẹ́ níbi tá a fẹ́ lọ mọ́ ọlọ́run tá a lọ. الرحمن الرحيم. ọba àánú àkìọ́ ni ọlọ́run. بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba mi ọba àánú àkìọ́. الحمد لله رب العالمين nàìjíríà yìí ọlọ́run má jẹ́ ó já sẹ́kù mọ́. الرحمن الرحيم má jẹ́ ó bàjẹ́ mọ́ ọlọ́run. مالك يوم الدين báwa tòlúwa yìí ọlọ́run. إياك نعبد وإياك ṣé bí نستعين wọ́n lo tó àwọn ẹbí tó bàjẹ́ بسم الله الرحمن الرحيم apẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ní الحمد ọlọ́run. لله رب العالمين wọn náà fọ́ àti àmàlù yìí lára ọlọ́run. الرحمن jẹ́ kí الرحيم lu yìí ó já sí lọ́rùn. مالك يوم الدين gbogbo oníṣẹ́ ọwọ́ jẹ́ àmàlù yìí. إياك نعبد وإياك gbogbo نستعين àwọn civil servant jẹ́ máa jẹ́ èyí. اهدنا الصراط المستقيم gbogbo wa nínú ìlú yìí méjì kọ́ra wọ́n dàrú. صراط الذين أنعمت عليهم olúwa mi bá wa kọ́ wọn máa ṣe ni ọlọ́run. غير المغضوب عليهم ولا الضالين ẹ dàníyàn fún nàìjíríà tó o bá gbọ́rọ̀ tí bàbá sọ yìí yé dáadáa ó padà mọ̀ pé àníyàn tí wọ́n dà fúnra rẹ̀ tó pọ̀ ní bí nàìjíríà bá ti dá ọ nídìí wàhálà mọ́ tán bá ti kọ́lé fún wa ká máa gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ tán bá ti fún wa lóúnjẹ ní tán fún wa níṣẹ́ gbogbo ọ̀sẹ̀ ń tọrọ àdúrà wọn ń dààmú yẹn ìlú wa ni ò tí ì dá àlìkìyàmọ̀ là bá mọ bẹ́ lọ́hùn àbámọ̀ tọrọ àlùjànnà ní gbogbo gbà àsìkò tá a fi ń tọrọ ayé ti pọ̀ ju yìí tá a fi ń tọrọ àlìkìyàmọ̀ lọ àwa tọrọ rẹ̀ náfìlà wákàtí mẹ́ta lórí kó lè dá fún wa náà ni àlìkìyàmọ̀ wa tá a sì mọ̀ bá a lọ bẹ̀ nàìjíríà ti gba ọ̀run nínú ọkàn wa ó ti gba ọ̀run nínú ayé wa ẹlòmíì ò ti rántí ọ̀run máa ń nú àdúrà rẹ̀ yóò sàmọ tọrọ kó sà dáadáa yìí náà ni ibi tá a lọ tá a fẹ́ pẹ́ tá a gbé bẹ́ẹ̀ ó dá o kò dá o ọ̀gbọ́n mẹ́jọ kan ibi tá a wá ń lọ nàìjíríà ò di ara tí sàdúrà síbẹ̀ mọ́ ibẹ̀ ló yọ ká dùn àwọn pọ̀ sí tọrọ sí olú ìlú tó kábọ̀ ṣiṣẹ́ kábọ̀ wáṣẹ́ kábọ̀ wá gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ wọ́ sójú ẹ̀ ká máa wá tọrọ ọ̀run ká máa tọrọ àlùjánnà ọlọ́run ọba àánú san wá lẹ́san tá à ń ṣe yí ọlọ́run á béèrè ẹ̀san rẹ̀ lọ́dún ẹ̀ nìkankan san wá lẹ́san rẹ̀ láyé àti láyé yàmà. الفاتحة بسم الله الرحمن الرحيم آمين الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر àbí ó dáa أدابه sẹ́nu yín tó bá ti ṣe báyìí lẹ́ni àbí ó dáa الحمد لله الحمد kí لله wọ́n wá yé wọ́n máa ṣe bẹ́ẹ̀ tó bá ti di jọ October 1st ìbàdàn yóò padà yí padà náà bí gbogbo wa bá pè fún fónídìí ọdún kan káfẹ́ tó ṣàdúrà fún onídìí ọjọ́ kan ọlọ́dọ̀ kí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ti wá di pé ká má ṣe pè mọ́ àdúrà ló kù
àdúrà yẹn ó sì gbà ọ̀dà Rasulullah ìwájú yẹn lọ la hawla wala quwwata illa billah. Taba ti tọ́ ní sìn tọ́ba á ti dé á kọ́ national musuwa taba kà á tán ní agbára Ọlọ́run gbogbo wa a máa gòkè wá bíbá yìí á nà fúlájì wa a máa ya fọ́tò pẹ̀lú rẹ̀ celebrate independence wa in a very grand style. Ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar kabira. Tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ náà máa rí pé mọ́mí náà ka ìlú yẹn kún dáàdì náà kà á kún tó bá dijọ́ mi tó máa ń sọ̀rọ̀ Nàìjíríà òun náà ò ní fẹ́ sí pé fún wa. O ti sọ yẹn àṣẹ lọ́wọ́ wo bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah. Àmọ́ tó tó di àsìkò yẹn gbogbo àwọn ọkùnrin táwọn bẹ̀ yẹn gbogbo àwọn ọkùnrin ẹ máa bọ̀ sí orí mọ́mbàrí báyìí nísìnyí àwọn ọmọdé ẹ sì dúró wọ́n á dùn báyìí lọ. Àmín ya Allah. Promise yín pé a ti bẹ̀rẹ̀ lọ́dún yìí nìyẹn ní every year a máa ní politicians tí wọ́n mọ̀ wá gẹ́gẹ́ bí guest of honour láàrin wa ìgbèkùn we want to celebrate our independence. Okay ẹ̀yin ọmọ ẹ̀yin náà dúró tàbá ti ṣe tán nísìnyí àwọn ọmọ kéèké àwọn náà máa wá ẹ̀yin obìnrin ẹ̀yin náà ń bọ̀ wá yíwá yìí o a máa ya group pictures gbogbo alápapọ̀ ó yá 1 2 3. Arise, so come back, Nigeria, God open to serve our fatherland with love and strength and faith. Response shall never be in vain to serve with heart and mind. One nation born in freedom, peace and unity. I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength, and uphold my honor and glory. So help me God. Takbir! Allahu akbar. Oh yeah, clap for your beloved. Oh yeah, clap for the Lord. Mashallah. Oh yeah, Bishop, please here. Oh yeah, Bishop. Mashallah. Oh yeah. Bye.
God bless